Oh, hello. Mo wà live, má pè yín tí bá ṣe tán, mo wà live. Ṣé ò sí? Ìyẹn jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Kábíyèsí, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, agbé ọ̀gá ṣe ọlọ́ba. A fẹ́ máa tẹ̀síwájú lórí ètò tèní. Olúwa máa bá wa lọ, má jẹ́ àṣìsọ o. A fi gbogbo àwọn tó máa wò ètò lénìí lọ́wọ́. Olúwa bá wa pẹ̀lú wọn. Gbogbo ẹnikẹ́ni tó lè fẹ́ wá jẹ́ gẹ́gẹ́ bí olùdènà àbẹ́ni tó lè wá fẹ́ da ètò tèní rú. Olúwa Ọlọ́run ayérayé, bàbá bá wa ṣe wọ́n mọ́ṣẹ́ o. A bẹ̀rẹ̀ ètò tèní lórúkọ bàbá ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Gbogbo ẹ̀yin ọmọ Odùduwà, mo kí gbogbo wa káàbọ̀ sí orí ètò wa, ètò yín. Ẹ máa bá wa share, ẹ máa bá wa pín lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ ṣe ń wọlé. Ẹ máa bá wa share, ẹ máa bá wa pín lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ ṣe ń wọlé. Mo fẹ́ kí a sọ̀rọ̀ lórí gbogbo ọ̀rọ̀ rally òṣè rally tí ó ń bọ̀ lọ́nà. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share ètò yìí, ẹ máa bá wa pín, ẹ máa bá wa share, ẹ máa bá wa pín. Mo ń bọ̀ o. Ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ máa bá wa share bẹ́ẹ̀ ṣe ń wọlé. Kí ló dé eníjòrò? Ẹ bá wa pe àwọn èèyàn wọlé, ẹ jẹ́ kí wọ́n darapọ̀ mọ́ wa. Ẹ bá wa pe gbogbo àwọn ọmọ Oòduà àtàtà, àwọn ọmọlúàbí òdodo, ẹ bá wa pè wọ́n wọlé. Ẹ bá wa pè wọ́n wọlé, ẹ máa bá wa share, ẹ máa bá wa pín lọ́lọ́kan òjọ̀kan. Ẹ máa bá wa pín lọ́lọ́kan òjọ̀kan, ẹ máa bá wa share. Ẹ máa bá wa pín lọ́lọ́kan òjọ̀kan. Ẹ darapọ̀ mọ́ wa lórí ètò wa, ètò yín. Ẹ máa bá wa pín ètò yìí, a tó bẹ̀rẹ̀ ètò láìpẹ́. Ẹ káàbọ̀ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ọmọlúàbí àtàtà, ẹ̀yin ọmọlúàbí òdodo. Ẹ máa bá wa pín ètò yìí lọ́lọ́kan òjọ̀kan. Ẹ máa bá wa share. Ẹ máa bá wa pé àwọn ọmọ Yorùbá àtàtà, àwọn ọmọlúàbí òdodo. Ẹ máa bá wọn pè wọ́n wọlé lọ́lọ́kan òjọ̀kan. Ẹ máa bá wa pè wọ́n wọlé lọ́lọ́kan òjọ̀kan. Tó, kí la fẹ́ gbé yẹ̀wò lénìí? A fẹ́ sọ̀rọ̀ lórí ìpolongo tó ń lọ lọ́wọ́. Ìpolongo ilẹ̀ Yorùbá lọ́tùn lósì. Ilẹ̀ Yorùbá nìkan o, àti lókè òkun. Gbogbo àwa tá a wà ní òkè òkun àti gbogbo àwọn tí wọ́n wà ní orílẹ̀-èdè Yorùbá. Ẹ jẹ́ kí gbogbo wa ká tún jáde. Bàbá mi akọni ẹlẹ́rù, ó tọ́dún mẹ́wàá. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàsán bàbá mi bí ó yè, gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa, gbogbo yín pátápátá la kí. Ẹ máa bá wa share ètò yìí, ẹ máa bá wa pín lọ́lọ́kan òjọ̀kan. Ẹ máa bá wa pè gbogbo àwọn ọmọlúàbí àtàtà, àwọn ọmọ Yorùbá òdodo. Ẹ máa bá wa pè wọ́n wọlé kí wọ́n lè wá darapọ̀ mọ́ wa. Káwọn náà lè mọ̀ wípé tó a tún ti dé bí àṣe máa ń dé, àti wà ní orí ètò bá ṣe máa ń dé. Elédùmarè a túbọ̀ máa wà pẹ̀lú wa o, a ò ní ṣe lásán lágbára Ọlọ́run. Gbogbo àdáwọ́lé wa lórí wípé kí Yorùbá lè dá dúró kò ní já sí asán o. Àjàyè la máa jà, a ò ní jagun bógun lọ pẹ̀lú ògo Ọlọ́run.
ò ń try láti share lọ́dọ̀ tèmi náà bí ni ẹ̀yin náà ẹ máa share lọ́dọ̀ tiyín. Ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀. Àwọn kan tí wọ́n rò wípé ọ̀rọ̀ rally tá à ń sọ yìí bóyá fi ń ṣeré ni. Ẹlòmíì àti ẹ̀ wí pé àti ẹ̀ ń ṣe rally, ṣé rally la fẹ́ fi gba Yorùbá nation ni? Nígbà tá a bá ń sọ wípé ṣé rally la fẹ́ fi gba Yorùbá nation, ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Nígbà tá a bá ní ṣé rally la fẹ́ fi gba Yorùbá nation, báwo la ṣe tún fẹ́ fi wá gbà á? Nígbà táwọn tí wọ́n wà nílé tí wọn ò bá mọ ìdí tí wọ́n ṣe kíni, ìdí tí wọ́n ṣe ní láti wípé ká jáde síta, ìdí tá ṣe ní láti dá dúró tí wọn ò bá mọ̀, báwo ni wọ́n ṣe fẹ́ darapọ̀ mọ́ wa pé tó ẹ jẹ́ káwa náà support àwọn tó ń ja ìjàngbara yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá wa share ojú òpó joro lẹ́ni, ẹ máa bá wa share, ẹ máa bá wa pín. Ẹ máa bá wa pín, kẹ́ máa bá wa share. A fẹ́ sọ̀rọ̀ lórí rally. Kí ni à ń pè ní rally? Yorùbá máa ní ìwọ́de ìpolongo orílẹ̀-èdè Yorùbá, òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí. A lot of people a rí wípé no going back, bẹ́ẹ̀ ni. A rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n ń wo rally yẹn níwò wípé ṣeré ni. Kò kí ń ṣọ̀rọ̀ ṣeré o. Ṣé rí ọ̀rọ̀ tí ó wà ńlẹ̀ yìí, ọ̀rọ̀ tó lágbára ni. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ọ̀rọ̀ tó lágbára ni. Nítorí wípé kí ni, ṣé rí ọ̀rọ̀ rally tá à ń sọ yìí, ó kàn mí, ó kàn yín, ó kàn gbogbo wa. Ẹnìkan pè mí níjẹta, ẹni Lady B, ẹ jọ̀ọ́ ṣé rally ló kàn nínú gbogbo ohun tá à ń sọ yìí ni? Mo wá rẹ́rìn. Mo ní ṣé ẹ mọ ìdí tá ṣe ń ṣe rally? Cause ọ̀pọ̀lọpọ̀ nu wá believe yìí pé rally tá à ń ṣe ìyá kan ṣe rí ọwọ́ ni, kò ní di ṣe bákan ṣàlà ṣe máa gba Yorùbá nation. Wọ́n ní téèyàn bá bímọ, ọjọ́ téèyàn bá bímọ òun kọ́ lọmọ rìn. Ọjọ́ tọ́mọ bá rìn òun kọ́ ni, ọjọ́ téèyàn bá bímọ òun kọ́ lọmọ ń sọ̀rọ̀. So gbogbo nǹkan ló wà ní ètò, létòlétò ní gbogbo nǹkan. Ẹ máa bá wa share ètò yìí o. Good afternoon from Ìlọrin, Kwara. Ẹ̀yin ti Kwara, a kí yín káàbọ̀. Gbogbo yín pátápátá la kí. Mi ò fi bẹ́ẹ̀ ní àkókò púpọ̀ ní èní. Ẹ má bínú pé mi ò máa pè wá lẹ́yọ kọ̀ọ̀kan, àmọ́ gbogbo yín pátápátá ni mo rí. Gbogbo yín ni mo dẹ̀ kí pé ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣeun bàbá mi, ẹ ṣeun, ẹ káàbọ̀. Wípé kí ni ìdí tá ṣe ní láti máa yànnàná, láti máa jẹ́ kó máa yé àwọn èèyàn àwọn ìdí tá ṣe ní láti máa ṣe rally yìí, tá dẹ̀ ní láti máa jáde síta kérò lè pọ̀. Òun làwọn ìdí tí a ṣe ń jáde, torí àsìkò tá wà yìí, àsìkò láti máa jẹ́ kí àwọn ohun tí ò yé ọ̀pọ̀lọpọ̀, láti jẹ́ kí ó máa yé wọn, káwọn náà kí wọ́n lè máa darapọ̀ mọ́ wa. Àwọn ìdí nìyẹn tá ṣe ní láti máa gbèrú àwọn ètò yìí kalẹ̀, láti máa fi ọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀, láti lè máa jẹ́ káwọn tí wọn ò tí ì mọ̀ nípa Yorùbá nation, àbí àwọn tí òye yẹn tí ò tí ì yé, kí òye yẹn kó ba lè máa yé wọn, láti máa jẹ́ kí wọ́n máa mọ̀ wípé ọ̀nà tá a lè gbà rèé láti fi dá dúró, àwọn ohun tá a ní láti ṣe rèé tá a fi máa bọ́ lóko ẹrú, àwọn ọ̀nà tá a máa tọ̀ rèé láti fi ṣe kíni, láti fi bọ́ ní oko ẹrú. Ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá wa share, ẹ máa bá wa like, ẹ máa bá wa love. Ọwọ́ tẹ́ fi ń tẹ like, tẹ́ fi ń share, ẹ ò ní fi gbọ́mọ sí o, ẹ ò ní fi gbé ọkọ sí, ẹ ò sì ní fi gbé aya sí, lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ káàbọ̀, ẹ máa bá wa share ètò yìí. Tá bá wá ń sọ̀rọ̀ nípa rally, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ tẹ́lẹ̀, admin mi, ẹ káàbọ̀, ẹ ṣeun. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ tẹ́lẹ̀, mo ní I need your number. Wọ́n máa bá wa pin ní nọ́mbà síbẹ̀ tí àkókò bá tó. Tí àkókò bá tó, wọ́n á bá wa pin ní nọ́mbà síbẹ̀ tí àkókò bá ti tó. A máa pè wọlé fún ìwọ̀nba ìgbà díẹ̀ náà ni a fi máa jọ sọ̀rọ̀, torí mi ò ní pẹ́ ní orí ètò. Lórí kó lè dá náà ni à ń bá ká, àní ṣe lásán lágbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ìgbà tí màá ń pè mí níjẹta, wọ́n jẹ́ kó yé wa wípé èwo ni rally tí gbogbo wa ń ṣe, pé ṣé àmọ́ wípé rally yẹn a fi ń kọ̀ sí commotion ni a fi ń kọ̀ sí. Mo ní báwo la ṣe fi ń kọ̀ sí commotion? Ṣé ẹ mọ̀ ìdí tí mo ṣe wá fẹ́ sọ̀rọ̀ yìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa náà tá sọ wípé à ń jáde síta fún rally, ó ní àwọn nǹkan kan tó yẹ ká ṣe
ní ọjọ́ rally yẹn kò ṣe pé tá bá sọ wípé a jáde fún ìpolongo àbí a jáde fún ìwọ́de orílẹ̀-èdè Yorùbá bí a ṣe máa dá dúró bí Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú kò ṣe pé kákọ̀ máa pariwo a need láti mọ àwọn ọ̀rọ̀ tá a máa sọ ní ọjọ́ náà a need láti sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé ó máa wú àwọn èèyàn lórí a need láti jẹ́ kí wọ́n mọ àwọn ìdí tí a ṣe ní láti kúrò lóko ẹrú nítorí wípé ọ̀rọ̀ yìí kò yí ọ̀pọ̀lọpọ̀ nígbà tí mo máa dá bàbá yẹn lóhùn mo wá sọ fún wọn mo ní òkè ọ̀hún sí ní ibi báyìí o ilẹ̀ Yorùbá ni bàbá yẹn wà bí wọ́n ṣe wá pè mí wọ́n láwọn gbọ́ pé àwọn tí wọ́n fẹ́ ṣe rally ní Èkìtì kíníkan mo ní bẹ́ẹ̀ ni rally ń bọ̀ lẹ́kìtì àwọn update rally tá a ní lọ́wọ́ June 5 Èkìtì máa ṣe rally June 5 Èkìtì máa ṣe rally Germany náà máa ṣe rally ní June 5 mo ń bọ̀ o Germany máa ṣe rally ní June 5 àwa náà ní Italy ń bí báyìí a máa ṣe rally ní June 12 US náà máa ṣe rally ní June 12 UK náà máa ṣe rally ní June 12 ẹ máa kà sílẹ̀ o gbogbo ẹ̀yin tó bá jẹ́ wípé ẹ wà ní gbogbo àwọn ibẹ̀ yẹn ẹ ṣe kí ni ẹ kàn sí àwọn tí wọ́n wà in charge kẹ́yìn náà kẹ́ lè mọ ibi tí wọ́n ti fẹ́ ṣe kẹ́yìn náà kẹ́ lè darapọ̀ mọ́ wọn kẹ́ má bàa wà left out kíní yìí kíní gbogbo wa ni kò yẹ nìkankan sílẹ̀ kíní yìí wọ́n ní kíní yìí kíní mi ó yàtọ̀ sí kíní kíní wa ni o ṣe rí gbogbo bá a ṣe ń ṣe wàhálà tá à ń jà kiri sọ́tún sósì yìí ọ̀rọ̀ Yorùbá tá à ń sọ̀rọ̀ yìí okay June 12 Ìjẹ̀bú Òde nílẹ̀ Yorùbá àwọn náà máa ṣe rally ní June 12 níjẹ̀bú Òde gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní Ogun State ẹ̀yin tẹ́ ẹ bá wà ní Ogun State ní Ìjẹ̀bú Òde ẹ̀yin náà ẹ lọ darapọ̀ mọ́ wọn ní June 12 gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà lẹ́kìtì ẹ lọ darapọ̀ mọ́ wọn lẹ́kìtì ní June 5 gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní US ẹ lọ darapọ̀ mọ́ wọn ní US àwọn US ọjọ́ mẹ́ta làwọn fẹ́ fi ṣe tiwọn wọ́n á ṣe ní on the 10 wọ́n á ṣe ní 11 wọ́n á ṣe ní 12 ọjọ́ mẹ́ta làwọn fẹ́ fi ṣe tiwọn ẹ̀yin tẹ́ ẹ bá wà ní UK ẹ darapọ̀ mọ́ àwọn ti UK náà ní June 12 àwa ti Italy ẹ̀yin tẹ́ ẹ bá wà ní Italy ẹ kàn sí wa ẹ darapọ̀ mọ́ wa ní June 12 ní Rome láti máa ṣe ẹ̀yin tẹ́ ẹ bá wà ní Ìjẹ̀bú Òde ẹ darapọ̀ mọ́ wọn ní June 12 so àwọn tí a ṣì ní lọ́wọ́ nìyẹn ẹ̀yin náà ẹ lè jáde síta kẹ́ ẹ kóra yín ní méjì mẹ́ta ní mẹ́rin kẹ́yin náà jáde síta láti lọ ṣe rally ní gbogbo ibi tí ẹ̀yin náà bá wà ẹ má jẹ́ ká fi COVID-19 ẹ má jẹ́ ká fi ṣe kíni ẹ má jẹ́ ká fi yẹn kẹ́wọ́ pé wọ́n ní jẹ́ ká jáde níbi tá a wà ẹ máa bá wa share ètò yìí bẹ́ẹ̀ ṣe ń wọlé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa yẹn ẹ káàbọ̀ sórí ètò wa ẹ máa bá wa pín ẹ máa bá wa share lọ́lọ́kan òjọ̀kan so ẹ̀yin náà ẹ lọ darapọ̀ mọ́ gbogbo wọn ẹ rí gbogbo àwọn tí mo ní wọ́n máa ṣe rally tí mo kà fún wọn bóyá àwọn kan tún ṣì wà tí àti ìmọ̀ orúkọ wọn àwọn táwọn náà ń gbìyànjú pé káwọn náà lè jáde síta ẹ má wá jẹ́ ká gbàgbé o October 1st òun ni bábánbárì gẹ́gẹ́ bá a ti ṣe lọ́dún tó lọ ọdún yìí náà kò yí padà o ní October 1st rally náà máa wà ní gbogbo jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé irú ìtaṣe ní last year ó ń bọ̀ lọ́nà ẹ káàbọ̀ ìyá mi ọmọlára sunshine ẹ ṣeun mà October 1st ó ń bọ̀ lọ́nà ẹ jẹ́ kí gbogbo ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká darapọ̀ ẹ jẹ́ kí a ṣe kíni ká support kíni yìí kíni gbogbo wa ni kò ń ṣe kíni Lady B nìkan o tá bá gba Yorùbá nation Lady Best nìkan kọ́ ló máa jọrọ ẹ o tá bá gba Yorùbá nation gbogbo àwa tá à ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ yìí tá à ń jìjàngbara ìkọ́lá máa àwa nìkan kọ́ la máa jọrọ ẹ o gbogbo ọmọ Yorùbá pátá ló máa jọrọ ẹ so ìdí nìyẹn tí gbogbo wa ṣe ní láti dá sí ìdí nìyẹn tí gbogbo wa ṣe ní láti mú gẹ́gẹ́ bíi pé àkíní yìí kíní wa ni wọ́n ní àjòkólé dúdú kò nílé má relé àjòkólé dúdú kò nílé kò sí bí àjò ṣe lè dùn títí tí a ò ní lè ṣe kíni tí a ò ní lè padà lọ sílé torí ilé làbọ̀ sinmi oko torí kí àwa má bàa gbé sájò òun la ṣe ní láti tún ilé ṣe ká bàa lè ṣe kíni ká bàa lè ríbi dé sí mo máa ń sọ ọ̀rọ̀ kan fáwọn èèyàn mo máa ń sọ fáwọn èèyàn wípé tẹ́ ẹ bá ráwọn tẹ́ ẹ ń bá sọ̀rọ̀ Yorùbá nation
tí wọ́n sọ wípé àwọn ò tí ì nígbàgbọ́ wípé Yorùbá lè dá dúró, you don't need to force them. Oníkálukú ló ní idea tiẹ̀, oníkálukú ló dẹ̀ ní ohun tó ń rò, ṣe understand? Need láti force wọn rárá. But nǹkan táwa máa need láti máa ṣe ni wípé ká máa sọ fún wọn, àwa tá a ti mọ̀ wípé Yorùbá nation yìí ó di dandan kó dúró, àwa tá a ti mọ̀ bẹ́ẹ̀, ẹ jẹ́ káwa dúró lórí ẹsẹ̀ wa, kí yes wa yẹn bẹ́ẹ̀ ni wa yẹn kó jẹ́ bẹ́ẹ̀ ni. Àwa la máa sọ fún wọn bírú ìdáyẹ ọdún tó lọ, àṣàpọ̀ tó yìí tá à ń ja ìjàngbara yìí lọ́dún tó lọ, ẹ̀yin náà ẹ wo ibi tá a délé ní. So ẹ má jẹ́ ká mi kàn, ẹ má jẹ́ ká bẹ̀rù. Ilẹ̀ Yorùbá yìí gbígbà ni, àti ẹ̀ ti gbà á ti gbálẹ̀ Yorùbá. Ó kàn ló ń ṣe ọmọ olókùú bẹ́ẹ̀ ni wọn ò lè sín pẹ̀lú ẹ̀. Ilẹ̀ Yorùbá a máa gbà á, gbígbà ni. Àbà ọ ní ilé bàbá ọmọ kò ṣàkí ń bọmọ lẹ́rù. Àwa sọ wípé torí pé àwọn Fúlàní ń pa wá, a ò ní lọlé mọ́. Ìdí tá ṣe ní láti jà nìyẹn, torí a ò gbúdọ̀ gbé sájò. Ìwọ tó believe tó ti wà lókè òkun, tó ní pálí, tó ní passport, tó ní ìwé ìgbélú, tó ti di citizen, tí wọn náà ti dọmọ onílùú, rántí o wípé àwọ̀ yìí ó yàtọ̀ síra wọn o. Àwọ̀ yìí ó ṣe kí ni? Ó yàtọ̀ síra wọn. Àwọ̀ yìí yàtọ̀ síra wọn. Tó bá believe pé wọ́n ti fún ẹ níwèé, ìyá mi Alájà ẹ káàbọ̀ mà. Tó bá believe pé wọ́n ti fún ẹ níwèé, ìwọ náà ti dọmọ onílùú, o ò fẹ́ support àwọn tó ń ja ìjàngbara. Wàá kàn rí wípé àwọn tí wọ́n fún ẹ ní ìwé yẹn, wọ́n lè gba ìwé yẹn padà lọ́wọ́ ẹ tó o bá mọ̀. Torí ìwé tó fún ẹ yẹn, tínú ẹ fi ń lùpọ̀ ti di citizen yẹn, àwọn tí wọ́n fún ẹ. Ó ní ẹni tó bá mọ àti wáyé Olúnàgú, òun náà ló máa mọ àti lọ ẹ. Ẹni bá mọ àti wáyé Olúnàgú náà ló máa mọ àti lọ ẹ. Àwọn tí wọ́n fún ẹ ní ìwé yẹn, nǹkan tí kò gba wọn níṣẹ́jú kan tí wọ́n bá máa gba ìwé yẹn padà lọ́wọ́ ẹ. So gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun, tẹ́ ẹ believe wípé ẹ ti ní ìwé, tẹ́ ẹ nífọ̀n, tẹ́ ẹ lè kánná, tí ẹ fẹ́ support, àwa ò bẹ̀ yín. Bẹ́ẹ̀ ni, àmọ́ ẹ rántí wípé ẹni tó bá mọ àti wáyé Olúnàgún ni, òun náà ló máa mọ àti padà ẹ̀. Ìwé tẹ́ gbélé ó lè di ọ̀la kí wọ́n ní wọ́n change law. Ṣé fẹ́ mú wọn sí ni? Ọlọ́pàá wo ló fẹ́ mú wọn sí? Ẹni wo ló fẹ́ fi sọ pé ẹ ṣe bó ti di citizen? Fuck you. Ẹni wo ló fẹ́ fi sọ? Ẹni wo ló fẹ́ fi sọ? Tí wọ́n bá change law wọn lé nìkan ní òkè ó gba àwọn táwọn fún níwèé tí wọn kì í ṣọmọ ìlú àwọn, àbí tí wọn kì í ṣe àwọ̀ àwọn fẹ́ gba ìwé, àbí àwọn fẹ́ change law. Ṣó fẹ́ ní kí wọ́n má change law wọn ni? Ṣó fẹ́ dá wọn dúró ni? A lè dá wọn dúró. Ìdí tá ṣe ní láti jà fúnra wa ni pé tírú nǹkan bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ ṣẹlẹ̀ ní ọ̀la, tírú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀, à ṣe kí ni? Àríbi padà dé sí. Àríbi dé sí. Kò ní jẹ́ wípé àwa máa wò ń gbà yẹn pé níbo la fẹ́ lọ? Pé báwo la ṣe fẹ́ ṣe? Ọ̀nà wo la ṣe fẹ́ gbé gbà? Ìdí tá ṣe ní láti tún ilé ṣe nìyẹn. Ìdí tá ò ṣe gbúdọ̀ rò wípé àwa náà ti ṣe kinní ní bí a ti bímọ sí, bí a ti marry sí, bí a ti lọ́kọ sí, bí àwọn ọmọ wa gan ti ń bímọ. Ẹ jẹ́ àgbàgbéjàre, ìlú wo gan ni Yorùbá nation wo gan tiẹ̀ ló ń pariwo? Ṣó possible ṣá? Ìbádá kẹ́ ẹ yí padà, kẹ́ ẹ lọ ronú o. Kẹ́ ẹ bá lè mọ̀ wípé kinní yìí, kinní gbogbo wa ni o. Ṣé wọ́n fẹ́ fi orúkọ tiẹ̀, ó fẹ́ fi wé orúkọ titi wọn ni? Orúkọ wọ gan, orúkọ wa lásán, ó ti jẹ́ kí wọ́n fi mọ̀ wípé ọmọ ìlú yìí kọ́ ni wá. Bó tiẹ̀ jẹ́ wípé wọ́n fún ẹ ní páálí, ìwọ náà ti di citizen, àmọ́ orúkọ ẹ yẹn. Ókè ń sìn, ṣé ẹ̀yin rí ọmọ Ìtàló kan tó ń jẹ́ Bùkọ́lá ni? Ẹ lè rí. Abẹ́rẹ́ ọmọ Ìtàló kan tó ń jẹ́ Ṣákì. Ṣé ẹ rí ọmọ France kan kí wọ́n máa pè ní Ṣẹ́gun? Ẹ lè rí. Orúkọ yẹn gan lásán fi hàn wípé ò kí ń ṣara wọn. Tó bá tiẹ̀ wá sọ wípé o ní ìwé, fine, o lè ní ìwé, but ìyẹn ò sọ wípé ọmọ ìlú yẹn ni ẹ. Ẹ jẹ́ ká rántí o. Ẹ jẹ́ ká rántí wípé ilé ni àbọ̀ sinmi oko. Mo wá fẹ́ padà sí orí ọ̀rọ̀ mi. Ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ máa bá wa share. Ẹ máa bá wa pín ètò yìí bẹ́ ṣe ń wọlé.
gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ pé a ò ní gbára wa lákòókò gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bàbá yẹn wá ń jẹ́ kó máa yé wa wípé èwo ni ti rally tí à ń ṣe yìí pé ní ìdí ẹ̀kíní kan òkè ṣé ẹni tí ò mọ̀ wípé Nàìjíríà kọ́ ni wá tẹ́lẹ̀ wípé àwọn kan ni wọ́n kó wa lẹ́rú tí wọ́n fi jàn wá pọ̀ tá fi di Nàìjíríà nígbà tó o bá wá lọ ṣe ìkéde fáwọn yẹn tó o lọ jẹ́ kí wọ́n mọ̀ wípé o mà kí ń ṣe Nàìjíríà Yorùbá ti wà ọ̀rọ̀ yìí fẹ́ dá ìjà sílẹ̀ ọ̀rọ̀ yìí fẹ́ dájà sílẹ̀ nígbà tí mo travel lọ sí Rome ní last week ìta ló ń ṣe ìpolongo lórí June 12 wa tó ń bọ̀ lọ́nà lórí rally wa tó ń bọ̀ lọ́nà bá ṣe dé ṣọ́ọ̀bù yẹn jọ yẹn ẹ mọ̀ a kọ síbẹ̀ wípé ẹ ṣeun bàbá mi bá ṣe débẹ̀ ńjọ́ yẹn a wá kọ síbẹ̀ pé Biafra àti Yorùbá a fẹ́ dá dúró logo wa wà ńbẹ̀ a wá fẹ́ paste ẹ̀ sí supermarket yẹn so àwọn guys dẹ́kun ńbẹ̀ máa wo fóònù mi tí bá ṣì ní fídíò yẹn bí máa fi hàn wá àwọn guys dẹ́kun ńbẹ̀ so a wá ń bá wọn sọ̀rọ̀ so bí kan ṣe máa dáhùn nìyẹn ìkan wá ní wípé kí tiẹ̀ gan là ń bá ká gan kò sẹ́ni tó lè pín Nàìjíríà kò sẹ́ni tó lè destroy Nàìjíríà is Nàìjíríà wọ́n Nàìjíríà làwọn fẹ́ nǹkan kan irú àwọn yẹn aláìmọ̀kànmọ̀kàn ni wọ́n àwa la máa jẹ́ kó máa yérú wọn bẹ́ẹ̀ àwọn tó tún wà lókè òkun nìyẹn o irú wọn náà dẹ̀ wà nílé irú wọn náà wà nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé àwọn náà bìlíìfù wípé Nàìjíríà yẹn gangan ni gbogbo wa pé a ti ń exist but wọn ò mọ̀ wípé Yorùbá ti ń exist kí ni wọ́n tó kó wa pọ̀ kó tó sọ wá di wọ́n Nàìjíríà nǹkan tí kò yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn ìdí tí mo ṣe ní agbúdọ̀ gbà wá sọ̀rọ̀sọ̀rọ̀ agbúdọ̀ máa sọ̀rọ̀ yìí fún gbogbo àwọn tí wọ́n bá lọ ń ṣe rally láti máa jẹ́ kó máa yé wọn nínú rally yẹn pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n wà ní orílẹ̀-èdè Nàìjíríà láti máa jẹ́ kó máa yé wọn nínú rally wọn yẹn láti máa jẹ́ kó máa yé wọn wípé àwa Yorùbá a ti ń exist ẹ ṣeun ìyá mi ẹ káàbọ̀ a ti ń exist kí Nàìjíríà tó dé ká máa jẹ́ kó máa yé wọn wípé ọdún báyìí iye ọdún tí wọ́n fún wa leléyìí 100 years tí wọ́n fún wa ó ti ṣe kíni ó ti expire ní ọdún báyìí ní 2014 ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ àmọ́ àwa tá a bá mọ̀ la máa jẹ́ kó máa yé wọn àwa tá a bá mọ̀ la máa jẹ́ kó máa yé wọn pé kì í ṣe Nàìjíríà ọmọ Yorùbá ni wá àwọn Biafra náà sọ pé àwọn náà kì í ṣe Nàìjíríà Biafra ni wọn oníkálukú á máa sọ tiẹ̀ ṣe understand so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ àwa lẹ́kìnní yẹn tó wá láwọn ọmọ Delta àwọn ọmọ Benin ní ṣọ́ọ̀bù yẹn ní bọ̀bọ̀ ọmọ Yorùbá kan wá ń béèrè lọ́wọ́ yẹn wípé bros na which one you even dey sef you no join Odùduwà you no join Biafra which one you dey ìyẹn wá sọ fún wọn pé ẹ ń tọ́ra yín ni ta ló Odùduwà ó bí Yorùbá ìyẹn ní kingdom méjì ló wà àwọn ìyá ta fẹ́ lọ́gbọ́n fẹ́ máa bá wọn dá sí mo ní ẹ̀yìn ẹ̀ṣẹ̀ àrọ́ra máa wò wọ́n ti ní ìyẹn ní kingdom méjì ló wà ó ní United Kingdom àti Benin Kingdom ó ní so àwa Yorùbá gan táwa gan pariwo àwa máa wà lábẹ́ àwọn táwọn jẹ́ Benin ni ọ̀rọ̀ yìí má fẹ́ dìjà tó fẹ́ máa fọ́gò lera wọn lórí mo láwa láti wá dá wàhálà lẹ́ẹ̀ báyìí o làwọn ìyá yẹn bá ní Lady B tábà tètè kúrò bíbá ẹ̀ sí kọ́ máa wà gbé wa páwa la wá lẹ́ẹ̀kan sí ṣọ́ọ̀bù wọn tá a fẹ́ máa fi dájà lẹ̀ láàrin wọn ṣẹ́yìn náà rí ọ̀pọ̀lọpọ̀ wà mo wá sọ fún statement kan ni wọ́n á ọ̀tà fún bọ̀bọ̀ yẹn mo ní bros you know wetin yẹn go meet them your forefather make you go do wetin go ask mo ní kó lọ béèrè ibi tí wọ́n ti wá báwo ni Benin ṣe ṣẹ̀ wá ṣe understand mo ní kó lọ béèrè ó ní sister no just talk that one we be Benin Kingdom na we be the head for that Nigeria no go share o na Benin go be the president of Nigeria 2023 mo ní well no problem let's see how it goes ṣe understand ọ̀pọ̀lọpọ̀ ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ but àwa la need láti máa jẹ́ kí wọ́n mọ̀ wípé bó ṣe rí ni eléyìí bí ìgbà tá a lọ fún EndSARS ní last year náà I think it was last year náà ni tá a lọ fún EndSARS
táwọn kan ní oya Lady B come talk. I say abeg me I no fit talk because if I talk na make dem break Nigeria na im me dey. I no dey for end SARS, I no dey for end brutality, I no dey for stop killing. Me wetin me dey for na say make dem break Nigeria. She understand. So nígbà tí ibi tá ti ń sọ̀rọ̀ níjọ́ yẹn ni sister kan wá dáhùn. Ó dà bọ́mọ Igbo ni but kò join Biafra. Ẹ mọ̀ pé kò ń ṣe gbogbo Igbo náà ló support bó ṣe jẹ́ pàwa náà ní lára àwọn Yorùbá kan náà tí wọ́n support pé káwa Yorùbá dá dúró. Àwọn Igbo náà kan wà tó jẹ́ wípé wọn ò fọwọ́ sí pé kí Biafra náà kí wọ́n dá dúró. So ẹ wá ń sọ̀rọ̀ pé sister now we be say we be one Nigeria. You know say you be my sister. But if Yoruba don't comot, if Biafra comot, if Niger Delta, if Middle Belt, if they comot, we know be sister again. I say, sister, forget that one. Who sister help? Tani sister help? Beneath people with their own fake story. I'm telling you. All the lagidi ni yo. All lagidi ẹ jẹ́ n wò. Kò dá kéèyàn máa parọ́, ẹ jẹ́ n wò fídíò yẹn wá fún wa. Mi ìrìnnú rẹ́rìn jọ yẹn mo ní àgọ́bẹ́ ti ṣẹlẹ̀ o. Ṣé understand? So ní ẹ wá níyà ìpè tí Nàìjíríà bá pín bí irú bá ṣe jọ jẹ́ sister ara wa yìí, ní jẹ́ sister ara wa mọ́ oníkálukú. Mo ní ta ni sister help. Mo ní ṣe nǹkan tó ń rò nìyẹn tó ń fi sọ wípé wọ́n Nàìjíríà kí wọ́n Nàìjíríà ṣì máa exist. Mo nígbà tó ń mọ̀ pé òun like wọ́n Nàìjíríà, mo ní kí ló wá ṣe ní Italy. I said, why are you here? Ṣé Nàìjíríà dá ni wọ́n wá síbí báyìí? Mo wá sọ fún mo ní ṣó mọ anything nípa amalgamation, ṣó mọ bí Nàìjíríà ṣe bẹ̀rẹ̀. Ó ní ṣé mi mọ̀, mo ní mi ò mọ̀ bọ́ mo gbọ́ story. Mo ní mi ò mọ̀ mo gbọ́ story, èmi náà dẹ̀ kà, èmi náà dẹ̀ rí. So that is the reason why I know my right and I have to fight for what belongs to me. I need to fight for my children. She understand? Ó wá ní èmi ò mọ̀ now pé gbogbo àwọn fake story kìnìkan máa ní òkè ṣó mọ̀ kan. Ṣó mọ̀. Ma sọ okay, you know what? Wait, I'm coming. Mo wá ní Nigeria yẹn gan fúnra ra ẹ̀. Mo ní what's the meaning of Nigeria? Okay, you said you are still fighting for Nigeria, ṣé? Ìgbà mi ó máa ní orúkọ téèyàn bá ń pè yàn, orúkọ máa ń ròyàn náà gbà mí o. Mo ní okay fine, ó sì ń jà fún wọn Nigeria. Ìyẹn ni tiẹ̀. Ó yá Nigeria yẹn gangan tó ń pè ní Nigeria. Kí ni ìtumọ̀ Nigeria yẹn? Báwo ni Nigeria yẹn ṣe jẹ́? Pé kó sọ fún mi. Ó ní sister, me I no just dey for that one today. Wetin me come here, wetin I come do na end SARS o. Make dem end SARS, make dem end police brutality. Na that one I dey. I no dey for all this story wey you dey talk. I say really? Mo wá sọ fún mo ní tó bá ti di ọjọ́ ọ̀la. Táwọn ọmọ ẹ bá béèrè, let's assume that one of your daughter àbí ṣáìdì ẹ ló béèrè pé okay o mommy, what's the meaning of Nigeria? Kí ni ìtumọ̀ Nigeria? Kí ló fẹ́ sọ fún? Mo ní tá bá ń kọyín ẹ máa gbẹ́kọ̀ọ́. Ọ̀rọ̀ ẹ fẹ́ dìjà kan síbi tẹ́ bá ti ń sọ̀rọ̀ tó bá ti fẹ́ gbọ́ ó máa gbà ní. At last ó máa gbà ní. Gbogbo àwọn tó ń sọ wípé yẹn àwọn Yorùbá tó wà ní Rome wọn fẹ́ jáde wọn fẹ́ ṣe kíní. Ìgbà tí mo lọ tí mò ń bá wọn sọ̀rọ̀ pé ẹ̀yin náà ẹ wo bẹ́yìn náà ṣe ń ṣiṣẹ́ ń bíbi akúra. Ká nílé lèèyàn tẹ̀ ń ṣiṣẹ́ sí tó ń sanwó yẹn sílé tó fi ń san táàsì tó fi ń túlù ẹ̀ ṣe tó ń rí tó ń gbádùn. Inú ẹ máa dùn wá mọ̀ nǹkan tó ń ṣiṣẹ́ lé lórí náà. Èèyàn mọ̀ nǹkan téèyàn ń jà fún, èèyàn mọ̀ nǹkan téèyàn ń ṣe iṣẹ́ lé lórí. But ìlú onílùú tá a wà, anything tó bá ní ká ṣe òun la máa ṣe. Ní say now. Ní say. Ìgbà tí mo sọ̀rọ̀ àwọn guys àwọn brother yẹn ni in fact ọ̀rọ̀ lẹ́dẹ̀ sọ o àwọn ò support ti Yorùbá nation tẹ́lẹ̀, ẹ má worry, rally yẹn gbogbo wa lájọ máa débẹ̀. So òun ló fi jẹ́ wípé at times àwọn ẹlòmíì tí wọn ò bá mọ̀ nǹkan, àwa tá a bá mọ̀ tọ́lọ́run bá fi òye díẹ̀ yẹn tí Ọlọ́run fi yé wa, ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ ká tún fi yé àwọn kan tí wọn ò mọ̀, ẹ jẹ́ ká tún fi yé wọn káwọn náà lè mọ̀ wípé ìdí tá ṣe ní láti jàre. Nígbà tí ẹnìkan wá máa sọ̀rọ̀, ẹnìkan wá ní sister ẹ dúró o. Okay, now sin àjà fún Yorùbá nation. Tá bá gba Yorùbá nation yẹn, ta ni president? Mo ní fine, mo ní good question. Mo ní ṣé ẹ mọ̀ wípé question tẹ́ béèrè yín sìn. Tá bá ti ń ti àti sìn, máa béèrè wípé ta ló máa jẹ president. You know we will not focus. Ní focus o.
ṣẹ́yìn fẹ́ jẹ president ni tẹ́yìn náà bá fẹ́ jẹ president tá a bá gba Yorùbá nation ẹ̀yin náà ní right láti ṣe kíni láti wá jẹ president tó bá wù àwọn èèyàn tí wọ́n bá ti lọ wo gbogbo àwọn history tó ti rí gbogbo àwọn iṣẹ́ tẹ́ ṣe wọ́n lè fi yín jẹ president ìyẹn ò mean mo ní táwa bá gba Yorùbá nation a ní wò wípé eléyìí ló lówó àbí eléyìí ló wà nípò eléyìí ní kẹ irọ́ o kì í fi orí ṣe o kì í fi orí ṣe kó tó lè sọ pé o fẹ́ jẹ president a ti lọ wo background ẹ a ti lọ wo àwọn ìwà tó wù a ti wo gbogbo ìwé kó tó dípò àwọn àámú ẹ sílẹ̀ pé òkè òkè wọn náà wà lára àwọn candidate tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa ní àwọn fẹ́ jáde fún president because ṣẹ́rí tí a bá ní ká máa focus lórí pé bàbá ẹ̀ ń bèrè lọ́wọ́ mi pé òkè àwa gba Yorùbá nation sí ta ló fẹ́ jẹ president ṣé Ọ̀ṣun ni wọ́n ti máa mú president yẹn wá ni ṣé Ọ̀yọ́ ni wọ́n ti máa mú wá ni ṣé Èkó ni wọ́n ti máa mú wá ni ṣé Kwara ló ti máa mú wá ni ṣé Ondo ló ti máa mú wá ni mo ní tá bá ti bẹ̀rẹ̀ sí ní wo gbogbo yẹn nísìn mo ní wàhálà yà ní focus mọ́ ibi tá máa lọ nìyẹn ẹ jẹ́ ká tiẹ̀ sì kọ́kọ́ ṣe kíni ká tiẹ̀ sì kọ́kọ́ gbára wálẹ̀ ná ó lẹ ní làákàyè ó ní mo ti bá Yorùbá nation lọ mo ní kò dẹ̀ ní bàjẹ́ fún yín ṣé rí at times àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ tí àwọn nǹkan tí ẹlòmíì máa ń rò ní tó fi máa rò wípé má jẹ́ darapọ̀ mọ́ Yorùbá nation yìí náà jàre tí wọ́n bá gbà náà ìjà náà ni wọ́n máa bára wa jà lọ́ máa bára wọn jà ẹ má jẹ́ ká rò ó torí tá a bá rò bẹ́ẹ̀ ni ìyẹn ṣe hun ìyá mi not yet for that question á dá fún yín nítorí wípé kíni tá a bá rò bẹ́ẹ̀ a ò ní ṣe kíni a ò ní focus a ò ní lè gbára wa lọ́wọ́ àwọn tí wọ́n pa wá yẹn a ní lè gbára wa lọ́wọ́ àwọn tí wọ́n ń rèpù ìyá wa a ní lè gbára wa lọ́wọ́ àwọn tí wọ́n ń rèpù àwọn ọmọ wa àwọn sísítà wa a ní lè gbára wa lọ́wọ́ àwọn tí wọ́n ń kidnap wa torí tá bá ní ká máa béèrè gbogbo àwọn questions there are a lot of questions táwọn èèyàn bí mi jọ yẹn but mo ṣe kíni Ọlọ́run fún mi ní ọgbọ́n àti ìmọ̀ àti òye tí mo fi respond tínú wọn dẹ̀ dùn pé no exactly ìyá mi Sandra Yorùbá nation first tí mo fi respond pé ẹ má jẹ́ ká tiẹ̀ tí lọ sí ibẹ̀ yẹn ná ìkan wá dáhùn ó ní Lady B tá bá gba Yorùbá nation yìí tó bá lọ ṣe mọ̀nàmọ́ná ẹ̀yin ni mo máa kọ́kọ́ gbé ṣépè fún mo níyẹ ẹni tí ò bá kúkú jẹgbì ò lè kúkú jẹgbì mo ní ẹnìkan ìyá yẹn wá bi léèrè pé báwo kí ló dé tẹ́ ṣe bá ṣépè wọ́n ní torí wọ́n ló confuse mi ni pé kí n darapọ̀ mọ́ yín ni mo nígbà tẹ́yìn ò kí ń ṣọmọ àlè Yorùbá èèyàn tó bá jọmọ àlè Yorùbá ni wọ́n máa ní wọ́n fẹ́ gba ẹ̀rùn ẹ̀ ló kó ẹrú ló máa lóhun ò sọ́pọ́ọ̀tì èmi ò ń ṣọmọ àlè ẹ̀yin náà dẹ̀ kí ń ṣọmọ àlè so ẹ̀yin tẹ́ bá ti ń ṣe ọmọ àlè tẹ́ ò dẹ̀ fẹ́ jẹ́ kí ìran yín parun ẹ ṣe kí ni ẹ support ó wá níyẹn àwọn kan ò tí support mo láwọn tí wọ́n tí support yẹn ẹ fi wọ́n sílẹ̀ tí àkókò bá tó wọ́n support Bíbélì náà sọ nínú ìwé Ecclesiastes ó ní gbogbo nǹkan ló wà fún ìgbà àti àkókò a ò lè expect kí gbogbo wọn kí wọ́n máa ṣe kíni kí wọ́n máa béèrè lọ́wọ́ wa ẹ ṣeun bàbá mi kí wọ́n máa béèrè kí wọ́n máa a lè expect kó pé bá ṣe bẹ̀rẹ̀ kíní yìí kí gbogbo everybody ló máa support wa pé Yorùbá nation ẹ já lọ Yorùbá nation ẹ já lọ no iṣẹ́ tí a bá ṣe torí ẹ̀ la ṣe ní gbogbo àwa tá à ń jẹ ìjàngbara yìí gbogbo wa pátápátá ẹ jẹ́ ká máa ṣe lórí òtítọ́ àti lórí òdodo ẹ má jẹ́ ká máa mú kan mọ́ kan nítorí bí wọ́n bá ṣe rí bá a ṣe ń ṣe òun làwọn náà ṣe máa ṣe kíni ni wọ́n ṣe máa tẹ̀lé wa lẹ́yìn àmì Ọlọ́run ẹ ṣeun èpè ò lè mú mi ẹni bá jẹ gbì ló máa kú gbì téèyàn kan bá lé mi mo confuse òun pé a gba Yorùbá àwọn tí wọn bá nígbàgbọ́ nìyẹn nítorí pé mi ní ìgbàgbọ́ wípé tá a bá gba Yorùbá nation ó jọ máa ṣe kíni ó jọ máa rọ gbogbo wa lọ́rùn ni ìrọ̀rùn ló máa jẹ́ fún gbogbo wa pátápátá bàbá mi Bàṣírù ẹ ṣeun ìrọ̀rùn ló máa jẹ́ fún gbogbo wa pátápátá àmọ́ tá a bá ní ká máa dúró nídúró wípé a fẹ́ kí everybody kó support struggle yìí lẹ́ẹ̀kan náà à ń tanra wa ni so àwọn tí wọn ò bá support ẹ má jẹ́ ká gbé wọn ṣépè mọ́ ẹ má ṣépè fún wọn à ní ìdẹ́ ẹ má ṣépè fún wọn àdúrà tá máa gbà ní wípé kọ́lọ́run lọ tán ọkàn wọn kọ́lọ́run má jẹ́ kó pẹ́ kó tó yé wọn mo dẹ̀ fẹ́ ká mọ̀ nǹkan kan o wípé gbogbo àwọn tí wọ́n wà jẹ́ fà wọn tó wà lókè òkun sílẹ̀
kí n bọ́ sórí àwọn tí wọ́n wà nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn kan lẹ ti rí wípé wọn azin bá ṣe ń sọ̀rọ̀ Yorùbá nation bó ṣe ń gba etí ọ̀tún wọn wọlé ló ń ṣe kíni ló ń gba tòsí jáde nítorí wípé kíni nítorí wípé wọn ò ní ìmọ̀ wọn ò ní òye Bíbélì sọ ó ní ẹ ṣeun bàbá mi nítorí wípé Bíbélì sọ ó ní àwọn ènìyàn ṣègbé nítorí wípé kíni wọn ò ní mọ̀ ó nítorí wọn ò ní mọ̀ torí tí wọ́n bá ní ìmọ̀ ni òye yẹn máa yé wọn wọ́n máa understand wípé ìjà tá à ń jà yìí ìjà gbogbo wa ni kò wá yẹ kí wọ́n wá máa ṣe kíni kí wọ́n máa ṣe ọ̀tẹ̀ ara wa kò yẹ ká máa ṣe ọ̀tẹ̀ ara wa níbi tá a bá ọ̀rọ̀ yìí dé mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ọ̀rọ̀ òmìnira yìí ojoojúmọ́ bílẹ̀ ṣe ń mọ́ bójúmọ́ ṣe ń mọ́ bí ojúmọ́ ṣe ń mọ́ tọ́jọ́ ń gorí ọjọ́ òun là ń ṣe kíni là ń lé sí là ń pọ̀ sí àfà sẹ́yìn nítorí wípé kíni gbogbo bá a ṣe ń pariwo gbogbo bí a ṣe ń bá àwọn èèyàn sọ Ọlọ́run ṣe kíni Ọlọ́run ń gbà nítorí wípé Ọlọ́run lọ́wọ́ sí ni àṣì tí ò bá ń ṣe wípé Ọlọ́run lọ́wọ́ sí àṣe jáde láti bí ọdún bíi mélòó sẹ́yìn pé Yorùbá fẹ́ dá dúró àṣe jáde ní 2024 ńgbà tí amalgamation yẹn ti end ńgbà yẹn gan pé Yorùbá fẹ́ dá dúró àjáde àmọ́ adùn ṣe bí ohun tọ́lọ́run ọba ti lọ́wọ́ sí adùn ṣe bí ohun tí Ọlọ́run ọba tó ti lọ́wọ́ sí òun lọ́rọ̀ Yorùbá nation tá à ń sọ yìí gbogbo àwa tá a wá wà nínú ìjàngbara yìí mo gbà wá ní ìyànjú mo gbà wá ní ìmọ̀ràn ẹ má jẹ́ kó sú wa o ẹ má jẹ́ kó rẹ̀ wá wọ́n ní títa ríro òun là ń kọlà títa ríro là ń kọlà tó bá doge tán á ṣe kíni tó bá jiná tán ó máa ń doge ni ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa ká dẹ̀ máa ṣe lórí òtítọ́ sórí ìwọ tó bá ń ṣe ọ̀rọ̀ agitation yìí tó ń darapọ̀ mọ́ wa yálà ó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni yálà ó ń gbójú síta ni yálà ó gbójú síta ni ó ń ṣe lábẹ́ ilé ni ẹ jẹ́ ká máa fi òtítọ́ inú ṣe o ẹ jẹ́ ká máa fi ìbẹ̀rù Ọlọ́run sí gbogbo ohun tí a bá ń ṣe nítorí wípé kíni bí èpè ò jà lénìí á jà lọ́la o tá bá believe wípé mo ń ṣe kíní yìí àwọn èèyàn ò rí mi bọ́ba yóò rí ẹ tọ̀run ń wù ẹ́ bí ọba yóò rí ẹ tọ̀run ń wù ẹ́ gbogbo àwa tá a bá mọ̀ wípé à ń ja ìjà yìí ẹ jẹ́ ká máa jà pẹ̀lú ìfẹ́ pẹ̀lú inú mímọ́ ọ ní inú mímọ́ jà ó ju oògùn lọ ẹ ṣeun bàbá mi ẹ máa bá wa share ẹ máa bá wa share because I need láti máa jẹ́ kí àwọn nǹkan tí ò yé ọ̀pọ̀lọpọ̀ kó máa yé wa gẹ́gẹ́ bí ohun tí mo fi ṣe àkọlé ètò tèní pé ìpolongo ìwọ́de tó ń bọ̀ lọ́nà ọ̀pọ̀lọpọ̀ a máa wò wípé a kàn fẹ́ máa jáde ni a fẹ́ máa ṣe rálì ni ṣé rálì ló kàn ṣé rálì la ṣe fẹ́ gba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni it's part of it ara yín ni ìjà wà rálì yẹn ṣe pàtàkì rálì yẹn ṣe kíni ó ṣe kókó ẹ ṣeun ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ọ̀tá fàsókè ó yí náà borí ẹ ṣeun wọ́n bá mi parí ẹ̀ bọ́ba orí ò bọ́ba yóò rí ẹ tọ̀run wù ẹ́ bẹ́ẹ̀ ni rálì yẹn á ṣe mẹ́wàá torí nínú rálì yẹn nínú ìjáde yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mò ń yé ìmọ̀ yẹn máa yé wọn torí ẹ̀ mo ṣe ní tá a bá ń jáde fún rálì ẹ má kọ̀ jẹ́ kákọ̀ máa jáde kákọ̀ máa pariwo a fẹ́ gba Yorùbá nation now kíní no ó ní àwọn ọ̀rọ̀ tá ní láti sọ tó máa wá àwọn èèyàn lórí àwọn ọ̀rọ̀ ìṣinilétí àwọn ọ̀rọ̀ tí a fi máa mú àwọn tí wọ́n ti dè nínú ìgbèkùn tá a fi máa tú wọn sílẹ̀ àwọn nǹkan tá a nílò gangan nìyẹn ìwọ tó o bá mọ history volunteer ara ẹ kó o jáde síta lọ́jọ́ rally yẹn sọ fáwọn èèyàn pé o fẹ́ sọ̀rọ̀ gba máìkì sọ̀rọ̀ sọ ìtàn bí Yorùbá ṣe bẹ̀rẹ̀ níbi tá a dé lẹ́ni ibi tá a ti wá ó ní àǹfààní láti sọ ara ìpolongo nìyẹn ara ìwọ́de nìyẹn ara awareness tá à ń sọ gangan nìyẹn
àwọn tí wọn ò mọ ìtàn jẹ́ kí wọ́n mọ̀ níjọ rally yẹn. Ìwọ tó bá mọ ìtàn jáde síta kó sọ pé ibi báyìí ni Yorùbá ti bẹ̀rẹ̀, ibi tá ti ń bọ̀ rèé, ibi tá dé dúró rèé, ibi tó yẹ ká wà rèé. Ẹ jẹ́ kí gbogbo àwọn tí òye yẹn òye ẹ jẹ́ kó yé wọn. Ẹ má kọ̀ jẹ́ pé bóyá tá bá jáde fún rally a kọ̀ máa pariwo a fẹ́ gba Yorùbá nation, a mọ̀ pé a fẹ́ gba Yorùbá nation. Kí ni àwọn ìdí tá ṣe ní láti gba Yorùbá nation? Kí ni àwọn àǹfààní tá máa jẹ tá bá gba Yorùbá nation? Àwọn ipa wo ló yẹ kí àwọn tí wọ́n pera wọn ní olórí orílẹ̀ ní olórí, àwọn tí a pè ní olórí, àwọn ipa wo ló yẹ kí wọ́n máa kó fún àwọn ará ìlú? Àwọn àǹfààní wo ló yẹ kí ará ìlú máa jẹ? Ìwọ tó péré lọ́mọ ìlú, ó ṣà ní àwọn àǹfààní tó yẹ kó máa jẹ gẹ́gẹ́ bí ọmọ ìlú. Àwọn ohun tá ní láti máa sọ nìyẹn. Àwọn ohun tá ní láti máa jẹ́ kó máa yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn, kí wọ́n bá lè mọ̀ wípé tá bá gba Yorùbá nation, àwọn tá ní láǹfààní láti máa jẹ leléyìí. Àtàwa tá ń jáde lókè òkun náà, gbogbo àwọn àǹfààní tá ń jẹ lókè òkun níbí, ẹ jẹ́ a jáde síta ká wá sọ́njọ́ rally pé ẹ wo orú ìlú tá ti ẹ̀ wà yìí, tí ò tiẹ̀ ń ṣe pé bí ni wọ́n bí wa sí. Àǹfààní báyìí là ń jẹ. Bó dẹ̀ ṣe yẹ ká máa jẹ lórílẹ̀-èdè títí wa nìyẹn. Bó ṣe yẹ ká máa ṣe kíni, bó ṣe yẹ ká máa jẹ lórílẹ̀-èdè wa nìyẹn. Àwọn ohun tá ní láti máa jẹ́ kó máa yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn. Kò ń ṣe wí bẹ́ẹ̀ ni free education system. Ẹ ṣeun bàbá mi Ọláolúwa. Àwọn ohun tá ní láti máa jẹ́ kó máa yí àwọn èèyàn ní pé wò tó bá darapọ̀ mọ́ ìjàngbara Yorùbá nation, àǹfààní yẹn àǹfààní gbogbo wa ni o. Gbogbo àwọn Fúlàní yìí tí wọ́n yọ wá lẹ́nu kò ní sí gbogbo yẹn mọ̀ bẹ́ẹ̀ o. Àkọ́kọ́ tó ṣe pàtàkì òun ni ààbò. Ààbò tó yè kóró gbúdọ̀ wà. Ààbò tó múnádóko ó gbúdọ̀ wà. Nígbà tó lò wà nínú ìlú ẹ tí ẹ̀rù ń bà ẹ́ láti jáde síta ní aago ńláńlá, ká má wá sọ aago kéékèèké. Ṣé ìlú nìyẹn? Ṣé bá ṣe fẹ́ máa bá lọ nìyẹn? A máa jẹ́ kó máa yé wọn wípé anytime ló ní freedom láti rìn nínú ìlú ẹ gẹ́gẹ́ bí ọmọ onílùú. A ní láti ṣiṣẹ́ lórí ààbò. Gbogbo pé wọ́n ń jíyàn gbé níbí, wọ́n ń jíyàn gbé lọ́hùn-ún, gbogbo yẹn ò ní sí mọ́. Running water, ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share ètò yìí kó lè máa kan gbogbo àwọn tí wọ́n fẹ́ jáde fún ìwọ́de yẹn, kó lè máa kàn wọ́n lára. Àwọn ohun tí wọ́n ní láti máa sọ fún àwọn èèyàn, àwọn ohun tí wọ́n ní láti máa educate àwọn èèyàn, láti máa jẹ́ káwọn èèyàn máa mọ̀ wípé àwọn nǹkan tó yẹ kẹ́ máa jẹ láǹfààní lélẹ̀. Bó ṣe yẹ kí system ilẹ̀ Yorùbá bó ṣe yẹ kó rí rèé. Bó ṣe yẹ kí system Nàìjíríà máa wọ́ọ̀kì lélẹ̀, àmọ́ tí ò wọ́ọ̀kì. Best of the best security service. God bless you. God bless you, sir. Nígbà tí ò bá sí security, ìwọ gan tó bá péré lólówó tó wà nínú ilé, wà wá mú oríṣiríṣi sójà ní àbí àmì ní àbáwọn àwọn tó máa ṣú ẹ wá kó wọn síta. Kí ló dé? Nígbà tí Nàìjíríà ò safe. Tó bá lówó ẹ lọ́wọ́ tí ìlú dá. Ráwọn àwa tá wà lókè òkun bí ni, àtẹni tó lówó, àtẹni tí ò lówó, ó lè dá wọn mọ̀. Nàìjíríà lẹ ti máa rí àwọn tó bá lówó tó jẹ́ wípé oríṣiríṣi ọlọ́pàá tó bá jáde, oríṣiríṣi ọlọ́pàá tó máa tẹ̀lé wọn. Lè rírú ẹ̀ níbí, abẹ́ ti rí ni. Lè dá wọn tálíkà mọ̀ yàtọ̀ sáwọn tí ò tálíkà. Lè dó lówó mọ̀ yàtọ̀ sólòṣì. Ìgbé ayé tá a fẹ́ máa gbé ní ilẹ̀ Yorùbá nìyẹn. Orí ò gbọdọ̀ ju orí lọ. Orí kan ni gbogbo wa ní, gbogbo wa la dẹ̀ lẹ́tọ̀ọ́. Standby light. Gbogbo wa la dẹ̀ lẹ́tọ̀ọ́ láti wí pé kíni, láti wí pé kí gbogbo wa pátápátá kó má ṣẹni tó máa sọ pé yẹn mo ṣiṣẹ́ tán, mo kàwé tán, mi ò ríṣẹ́, o mọ̀yàn, o lè ríṣẹ́. Irú ìlú wo nìyẹn? Kí wá láǹfààní ìwé tó kà? Kí láǹfààní ìwé tó kà nígbà tó kàwé tán tó ò ríṣẹ́? Kí láǹfààní ìwé tó wá kà? Àwọn ohun tá a máa jẹ́ kó máa yá àwọn èèyàn wa nìyẹn.
pé gbogbo ibi tí wọ́n fi àwọn Fúlàní sí tí wọ́n fi wọ́n ṣe olórí wa tá a bá gba ilẹ̀ Yorùbá ó lè jẹ́ wọ́ ló máa wà ńbẹ̀ ó sì lè jẹ́ mi ni mo máa wà ńbẹ̀ ó lè jẹ́ ọmọ rẹ ló máa wà ńbẹ̀ ó lè jẹ́ ẹ̀gbọ́n rẹ ló máa wà ńbẹ̀ ó sì lè jẹ́ bàbá rẹ ló máa wà níbẹ̀ kò kí ń ṣe ará àta ní òwà mọ́ ìjọba lé wa lórí mo rántí lélẹ̀ ni kò ń ṣe ará àta ló máa sọ pé àwọn wá fẹ́ máa jọba lé wa lórí so àwọn ohun tá a ní láti máa jẹ́ kó máa yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn àwa máa bi wọ́n léèrè bẹ́ẹ̀ ni God bless you only no blowing of sirin anyhow only on emergency àwa máa bi wọ́n léèrè wípé ṣé tí ọba fi ẹ́ sí bó ṣe kàwé tó gboyè yìí èyí tó fi ń gun ọ̀kadà kiri yìí kò ń ṣe pé bóyá ó wù ẹ́ ebi torí pé ò ríṣẹ́ ni tá a bá wá gba ilẹ̀ Yorùbá tán sìn irú ibẹ̀ yẹn tí wọ́n bá fi ẹ́ síbẹ̀ ṣé ò ní ṣe dáadáa àbólé níwọ náà máa jà tó o bá jalè ṣọ̀pọ̀nà ni ó pa ẹ́ tó o bá jalè Ṣàngó ni ó pa ẹ́ ló mọ bàbá sọ pé bẹ́ẹ̀ ni àwọn ohun tá a ní láti máa jẹ́ kó máa yí àwọn èèyàn wa nìyẹn ẹ jọ̀ọ́ mo fi àsìkò yìí rọ gbogbo àwa tá a máa jáde fún rally àwọn ohun tá a fẹ́ ká máa gbọ́ nìyẹn láti máa fi ṣe kíni láti máa fi educate àwọn èèyàn kó lè máa mọ̀ wípé gbogbo àwọn nǹkan yìí ni wọ́n lẹ́tọ̀ọ́ sí gẹ́gẹ́ bí aráàlú gẹ́gẹ́ bí ọmọ ìlú ni wọ́n lẹ́tọ̀ọ́ sí àwọn àjòjì kan ò lè wá kó wá sọ pé àwọn fẹ́ gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa láíláí forever no láíláí kò gbúdọ̀ rí bẹ́ẹ̀ àwa yìí náà la dẹ̀ máa jà tá fi máa gbà nǹkan wa padà lọ́wọ́ wọn torí ẹ má jẹ́ ká parọ́ ẹ má jẹ́ ká parọ́ fúnra wa wọ́n ti gbà lọ́wọ́ wa àwa la máa wá gba nǹkan wa padà àwa la máa ṣe kíni àwa la máa gba nǹkan wa padà torí wọ́n ti gbà lọ́wọ́ wa bẹ́ẹ̀ ni ó ní ojúbọ̀rọ̀ dẹ̀ ṣe kíni kò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ ojúbọ̀rọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká ta mọ́ra ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká ṣe bí ọmọ ọkọ ẹ jẹ́ ká hùwà ọmọ ọkọ ó ní olójú òní la ojú rẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ ó kó sí kí ló wá dé tá wá fẹ́ la ojú wa sílẹ̀ tá wá fẹ́ kí ìran wa ó parun kí ló dé tá fẹ́ la ojú wa sílẹ̀ tá wá fẹ́ jẹ́ kí ìran Yorùbá dohun gbàgbé tọ́lọ́run ò sì ní jẹ́ kó rí bẹ́ẹ̀ ó wá dọwọ́ wa o ó dọwọ́ Ọlọ́run ó dọwọ́ wa ó dọwọ́ Ọlọ́run tá bá ní olúwa fẹ́ kíní yìí olúwa ṣe kíní yìí fún wa àmọ́ táwa náà rìnrìn ẹ̀ tá a gbé ìgbésẹ̀ báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀ báwo ló ṣe fẹ́ ṣe báwo la ṣe fẹ́ ṣe kò sí bá ṣe fẹ́ ṣe for example nsìn olóhùn wáṣẹ́ 247 nínú ilé ló wà ó sùn all through and ó fẹ́ kí iṣẹ́ wá báyìí nínú ilé who does that how come báwo ni iṣẹ́ yẹn ṣe máa wá ìwọ tó bá mọ̀ pé òun wáṣẹ́ tó dẹ̀ really mọ̀ pé o really need iṣẹ́ nǹkan tó need láti ṣe ni wípé jáde síta lọ pín CV sọ fáwọn èèyàn mò ń wáṣẹ́ o kó padà wá sílé so from there tó bá wá ń gbàdúrà pé ìwọ Ọlọ́run pèsè iṣẹ́ rere fún mi o ṣó wá rí gbogbo ibi tó ti wá lọ submit CV yẹn sí ìgbà yẹn làdúrà yẹn máa ṣiṣẹ́ wọ́n á wá máa rántí ẹ pé ẹni má gbé CV wa let me try this number let me call this number hello wà bá gbàgbé ayọ̀ but nígbà tó gbé ìgbésẹ̀ kankan ó kàn jókòó sínú ilé ò ń sùn ó wá lọ iṣẹ́ wá fẹ́ bẹ́ẹ̀ nínú ilé ìdí nìyẹn tá a ṣe la fẹ́ gba Yorùbá nation yìí iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe iṣẹ́ wà ní ọwọ́ wa láti ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation tá la fẹ́ gbà yìí ẹ má jẹ́ àsùn ẹ jẹ́ àjáde síta ẹ má jà sùn ẹ jẹ́ àjáde síta ká ṣe kíni ká jà fẹ́tọ̀ọ́ wa ẹ jẹ́ àjà fẹ́tọ̀ọ́ wa àwa la lè jà fúnra wa ẹ jẹ́ ká gbàgbé wípé yẹn ẹ̀rù ń bà wá kíní kan ẹ jẹ́ àwùwọ́ ọmọ kọ ẹ má jẹ́ kẹ́rù bà wá ilé bàbá ọmọ ò kí ń bọmọ lẹ́rù àwa la nílé wa àwa la nílẹ̀ wa tá a fẹ́ gbà sọ pé a fẹ́ lọ sókè ọya pé a fẹ́ lọ gbà bẹ́ẹ̀ ni work with your prayer sọ pé a fẹ́ lọ sókè ọya fẹ́ lọ gbalẹ̀ wọn lọ́wọ́ wọn náà
ìbílẹ̀ títí wa làwa fẹ́ gbà, ilẹ̀ bàbá wa la fẹ́ gbà lọ́wọ́ wọn. Táwa ò bá wà gbà á, ṣé èmi a gbúdọ̀ wà, ẹ̀yin a gbúdọ̀ wà kí ìran Yorùbá parun, kí wọ́n wá máa fi ìran Yorùbá kọ́ máa fi ìran Yorùbá pín ìtàn pé àwọn ìran kan wà, Ọlọ́run ò mà ní ṣe ìran títí wa bẹ́ẹ̀, Ọlọ́run ò mà ní ṣe ìran títí wa bẹ́ẹ̀. So ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ ká jà fúnra wa, ẹ jẹ́ á gba ìran wa kúrò lóko ẹrú, ẹ jẹ́ á gba ìran wa kúrò lóko ẹrú. Ẹ máa bá wa like, ẹ máa bá wa share, ẹ jẹ́ á gba ìran wa kúrò lóko ẹrú o. Ta ló máa wá ṣe? Àbá rò bóyá mẹ̀sáyà kan ń bọ̀ tó máa wá ràn wá lọ́wọ́. Àbá àwọn expect pé ṣáwọn tó kó wa sóko ẹrú tí wọ́n mọ irú àǹfààní tí wọ́n ń jẹ ní wọ́n Nàìjíríà, tí wọ́n mọ ibi tí wọ́n bá wa dé, àwọn yẹn là ń expect pé kí wọ́n pín wa. Ẹ má jẹ́ ká tanra wa. Ọlẹ́kọ̀ọ́ ò kọlà, ewé ló kọlà sẹ́kọ̀ọ́. Ẹ má jẹ́ ká rò wípé àwọn kan ni wọ́n máa gbà wá. Ṣé rí nígbà tí àwa náà bá ja ìjà yìí tí wọ́n bá rí wípé àwọn ọmọ yìí náà wọn ò fi ṣeré wọ́n mà ti yarí tán, àwọn náà á dá sí tó bá tàkókò. But ká wá jókòó tẹ́rẹ̀tẹ́rẹ̀ ká wá máa pariwo Boris Johnson, ká máa pariwo kinní kan ẹ̀ràn wọ́n ní ẹlẹ́rù ni ó gbé ẹlẹ́rù ló máa kọ́kọ́ ṣe kíni. Ìwọ tó ní kéèyàn kan wá gbẹ́rù sí ẹ lórí, ṣebí ìwọ ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ tó máa kọ́kọ́ gbé. Nígbà tó pèyàn pé broda ẹ jọ̀ọ́ ẹ wá ràn mí lọ́wọ́ nídìí ẹrù yìí, tẹ́niyẹn dẹ̀dọ̀ ẹniyẹn wá dọ́dún ẹ, ṣẹ́niyẹn ló ń expect kó kọ́kọ́ bẹ̀rẹ̀ gbé ni. Ìwọ tó lẹ́rù ló máa kọ́kọ́ gbé, ìwọ tó lẹ́rù yẹn ló máa kọ́kọ́ gbé ẹrù yẹn, kẹ́niyẹn tó wá support kóhun náà tó wá bẹ̀rẹ̀ kó tó wá ṣe kíni, kó tó wá bẹ́ẹ̀ gbé. Òun lọ̀rọ̀ Yorùbá nation yìí. So àwa tá a ní ẹrù wa, àwa tá a ní ẹrù wa ní kẹ́ jẹ́ ká ṣe kíni, ní kẹ́ jẹ́ ká kọ́kọ́ gbé. So bá a bá ṣe gbé, àwọn tó kù àtúnṣe kíni, àwọn náà ṣe kíni, wọ́n á bá wa lẹ́nu ẹ̀, àwọn náà á bá wa gbé ló bá di lá. So mo rọ̀ wá, mo bẹ̀ wá, ẹ jẹ́ ká ṣe kíni, ẹ má jẹ́ ká rẹ̀wẹ̀sì o, ẹ má jẹ́ ká rẹ̀wẹ̀sì, ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká mú ọkàn wa, ẹ jẹ́ ká mú lé, ẹ jẹ́ ká dúró lórí wípé Yorùbá gangan yẹn la fẹ́, Yorùbá nation yẹn la fẹ́, ẹ jẹ́ á dúró lórí ẹsẹ̀ wa, ẹ má jẹ́ ká ṣe iyèméjì. For example, ní last week, ṣé ó dàbí jọ́ Saturday ni àbí mi ò rántí ọjọ́ yẹn mọ́, torí a ní Yorùbá community ní Italy níbí báyìí. Mo wá ń try láti pe gbogbo àwọn president ní gbogbo region by region níbí, pé kí n máa pe gbogbo àwọn president Yorùbá kí wọ́n lè máa bá wa sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn pé tó a fẹ́ ṣe rally ní June 12 o, kí gbogbo wọn kí wọ́n tún yáyá, wọ́n ní kárìn kápọ̀ iyẹ ló yẹ ni, ká bá wa sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín tọ́jú ọmọ Yorùbá nǹkan kan o. So mo wá pè kan lára àwọn bàbá yẹn, ìgbà tí bàbá yẹn máa sọ̀rọ̀, wọ́n nínú àwọn dùn fún Yorùbá nation tá à ń jà fún yìí, pé tá a bá gba Yorùbá nation ó máa tẹ́ àwọn lọ́rùn o. I can see you all silent watchers. Bàbá Ọláolúwa, ẹlòmíì ò lè jẹ̀bi iṣẹ́ ni ẹlòmíì wà. Ẹ má blame àwọn èèyàn wa, ẹ jẹ́ á fi wọ́n lẹ̀. Àkúkú ní a lè sọ ju bá ṣe sọ yìí náà lọ. So ara ń tà ń sọ náà ni pé ìwọ tí gbogbo wa kọ́ la lè máa gbójú síta láti máa sọ pé a fẹ́ ja ìjàngbara o, a fẹ́ ja ìjàngbara o, ṣe understand? But ìwọ Ọlọ́run lè pe èmi pé Lady B o, ayé tiẹ̀ tí ìwọ máa wà ní pé máa jáde síta kó máa sọ̀rọ̀. Ọlọ́run lè pe ìwọ pé tó kọ́lọ́run níwọ o máa fi owó ran ìrìn àjò yìí lọ́wọ́. Ọlọ́run lè pe ìwọ pé ìwọ ó yá máa pín ètò yìí, ó yá máa like ẹ̀. For example, sí nígbà tẹ́ ẹ bá share, tẹ́ ẹ like, tẹ́ ẹ pín, àwọn tí wọn ò mọ̀, tí wọn ò tiẹ̀ tí gbúrò Yorùbá nation, tí wọn ò tí gbọ́, báwo ni wọ́n ṣe fẹ́ rí program yẹn tí wọ́n fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀, báwo ni wọ́n ṣe fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká máa share, ẹ jẹ́ ká máa pín, kò ná wa ní nǹkan kan, kò ná wa ní nǹkan kan. Ẹ jẹ́ ká máa share, ká máa pín, ẹ máa share, ẹ máa pín, kò gbà yín lẹ́nìtìn. So that àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ wa náà tún lè máa kẹ́kọ̀ọ́ níbẹ̀, kò sẹ́ni tó ń gbọ́ tán, kò sẹ́ni tó mọ̀ tán. So gba ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ tí òye yẹn ò tún yé, tí wọ́n bá ti gbọ́rọ̀ yẹn wọ́n á tún rò wípé ẹ̀yin náà wà àwọn ọ̀rọ̀ tá ti ń sọ bọ̀ látẹ̀ nǹkan. Ṣé understand? Ẹ máa share, ẹ máa pín.
for example ó ní bàbá kan tí a bá sọ̀rọ̀ nígbà tá lọ ṣèwọ́de ní ìjọwo ẹ bá pè wọ́n wọlé ibi tá ti lọ ṣèwọ́de yẹn ni o ìyẹn bá ní àkóhun pé family ẹ̀ Ìbàdàn lẹ́ni yìí wà àwọn tó tún wà ńlé nìyẹn o lọ́ba níyà bàbá lágbájá aṣọ tiẹ̀ ti gbọ́n pa Yorùbá nation ṣé wọ́n ti ṣe ṣọ́lọ́ ṣe rálì Ìbàdàn kan ìyẹn ní níbo òun ò gbọ́n pẹ́ o èmi àtàwọn ìyá tájọ́ lọ ní irọ́ ni o nìbàdàn ṣáṣì láwọn tí wọn ò tí gbọ́ pé Yorùbá fẹ́ dá dúró nìbàdàn yìí ṣá bàbá yẹn fi Ọlọ́run ṣẹlẹ́rìí ó ní wàláhì òun ò gbọ́n pẹ́ o òun ò gbọ́n pa pé Yorùbá fẹ́ dá dúró o ṣé lóòótọ́ ẹjọ́ òun sì báwo ló ṣe ṣẹlẹ̀ ṣẹ́yìn náà rí ìrìn táwa rìn lọ́jọ́ yẹn tẹ́ni yẹn fi pele àwọn tó wà nílé gan ò mọ̀ òun làwọn fi ń sọ fún un ló wá ní òun á find out ẹ báwo lòun ṣe máa jẹ́ báwo lòun ṣe máa connect ó lè jẹ́ wípé àyè tí Ọlọ́run pé ìwọ náà sí nìyẹn ìwọ náà ṣe àìkàmọye èèyàn ni wọ́n lè ti àtàrà tiẹ̀ náà ni wọ́n lè tún fi support struggle yìí àwọn èèyàn lè ti ara tiẹ̀ náà bẹ́ẹ̀ láti fi ṣe kíni láti fi support struggle yìí bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká wò pé báwọn èèyàn ṣe ń jáde fún rally yìí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn èèyàn ló ti gbọ́ àwọn kan sì wà ní àwọn ìgbèríko kan tí wọn ò tiẹ̀ mọ ohun tó ń jẹ́ wípé Yorùbá fẹ́ dá dúró àmọ́ wọ́n tọ́lọ́run bá fún lórí ọ̀fẹ́ ṣé jẹ́ kí wọ́n mọ̀ à ń sọ̀rọ̀ nípa rally gbogbo bá ṣe ń ṣe rally yẹn ó yẹ kí flyer kó máa surplus kí stickers kó surplus poster ní everything kó surplus bírú gbogbo àwọn tí wọ́n ń gun ọ̀kadà wọ inú ìgbèríko yẹn tẹ́ máa fún wọn ẹlẹ́ sọ́kadà wọn tó bá ń gbé wọlé irú àwọn tó wà ipò tó bá fẹ́ jáde síta tí wọ́n rí pé àìwọlé tún leléyìí Yorùbá ni o àwa náà fẹ́ ní orílẹ̀-èdè tiwa o àwa náà fẹ́ dá dúró o ọ̀nà tí Ọlọ́run pè oníkálukú sí nínú ìrìn àjò yìí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ ọ̀nà tí wọ́n bá mọ̀ pé ó fi lè ran ìrìn àjò yìí lọ́wọ́ ṣé kí ni Mr. Tajudeen, you can join ODTV Radio. Ọ̀nà tí ìwọ náà bá mọ̀ pé ó lè fi ran ìrìn àjò yìí lọ́wọ́ ṣé kí ni ràn án lọ́wọ́ orin wa kan ló ní tẹ́lẹ̀ tá bá fẹ́ kọrin ya máa ní Nàìjíríà a dẹ̀ wá gbé Nàìjíríà mọ́ Yorùbá yẹn ni ká wá máa gbé tó ní Yorùbá àbí ká ní ilẹ̀ Oòduà yìí ti gbogbo wa ni kó máa gbọ́jọba jẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan gbé kémi gbé tèmi bá gbé tí wọ́n gbé òun ló fi máa dó dídí ẹ má jẹ́ àdá pé àwọn tó ń sọ̀rọ̀ nìkan ni kó máa ṣe no ẹ jẹ́ kí gbogbo wa ká jọ ṣe kí ni ẹ jẹ́ ká jọ ṣe kí n tó gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá láti Èkìtì ẹ̀yin tẹ́ ẹ bá wá láti Èkìtì a sọ̀rọ̀ kan níjọ́wọ́ nígbà tí àwọn Fáyẹmí tí wọ́n ṣe kí ni tí wọ́n kó àwọn mọ̀dàrú èèyàn táwọn náà kó síta táwọn náà ṣe rádì tó fi ń rú àwọn èèyàn lójú táwọn náà ń sọ̀rọ̀ lórí pé Yorùbá fẹ́ dá dúró irọ́ náà dẹ̀ la bá ń bẹ̀ wọ́n fẹ́ fi kàjú àwọn èèyàn wa ni kí wọ́n fi fa àwọn èèyàn wa mọ́ra la fi sọ́njọ́ yẹn wípé a fẹ́ ṣí platform fún àwọn tí wọ́n jẹ́ ọmọ Èkìtì káwọn náà kàn máa ṣe kí ni kí wọ́n lè máa ràn wọ́n lọ́wọ́ ìyá kan sọ̀rọ̀ wọ́n ní lady bí ẹjọ́ ẹ ṣàánú wa à ń dáwó síbí à ń dáwó sọ́wọ́n à ń dáwó sọ́tọ̀ ó ti pọ̀ jù ó ti pọ̀ jù mo bá ní ìyá mi ó yá wa náà a lot of people ló ti ń fi ọ̀rọ̀ Yorùbá nation yìí ló ti fi ń ṣe jẹun kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ rí wípé mo máa ń sọ dáadáa ní lórí ètò mi wípé sórí ìwọ tó ń ṣe kinní lótìtọ́ àti lódodo bó ṣe máa rí fún ẹ rèé ìwọ tó dẹ̀ jẹ́ wípé irọ́ ló fi ń pa ó ń tan àwọn ènìyàn ni ó ti sọ̀rọ̀ Yorùbá nation yìí ó ti sọ di igi owó tó jẹ́ wípé ó ti rí as opportunity láti fi di ọlọ́lá láti fi ọdọ lọ́rọ̀ láti fi di ìlú mọ̀ọ́ká mi ní ṣépè fún ẹ ó kù ẹ ó kọ lọ́hùn ó dẹ̀ kù ẹ ó kù àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ìdí mọ́ sọ fún ìyá mi ẹ̀ mọ́ á ní nǹkan tá a fẹ́ ṣe nísìnyí wípé kí oníkálukú ìwọ tó bá jẹ́ wípé ọmọ Ọ̀yọ́ ni ẹ́ lọ darapọ̀ máwọn Ọ̀yọ́ state lọ ran state ẹ lọ́wọ́ tí any other state bá ti ń pè ẹ́ má dá wọn lóhùn
ẹ rí wípé tá bá ti ń focus bẹ́ẹ̀ yẹn oníkálukú ló máa wò wípé state mi ni mo fẹ́ kó pọ̀ jù, state mi ni mo fẹ́ kó ṣe kinní kan, ojú ò gbọdọ̀ tì wá lẹ́kìtì, ojú ò gbọdọ̀ tì wá lọ́ṣun, ojú ò gbọdọ̀ tì wá ní Kwara, ojú ò gbọdọ̀ tì wá lógùn state. Ẹ jọ̀ọ́ ní kẹ́ má support àwọn tẹ́ bá fẹ́ support, ẹ jẹ́ kó ní kálukú lọ di state ẹ̀ mọ́. Àwọn tẹ̀kìtì ń sìn wọ́n máa jáde ní June 5. Ìwọ tó bá fẹ́ darapọ̀ mọ́ wọn, tó fẹ́ support wọn wípé ìwọ náà wà lára àwọn tí àwọn ọmọ Èkìtì tí wọ́n wà lókè òkun tí wọ́n fẹ́ support àwọn èèyàn wọn nílé, ìwọ náà darapọ̀ mọ́ wọn. Sensible advice. Bẹ́ẹ̀ ni, because tá bá ní ká máa ṣe bẹ́ẹ̀ yẹn ń sìn, ní àwọn èèyàn ní máa fọ̀rọ̀ Yorùbá yìí máa fi jalè mọ́ o. Àṣírí ni mo gé fún yín yẹn. Tó ti mẹ́ni tó máa lọ bá through Ọ̀yọ́ state, tó ti mọ àwọn tó máa lọ bá through Ọ̀ṣun state, tó ti mọ àwọn tó máa lọ bá through Ondo state, ó ti mọ àwọn tó máa lọ bá through Ogun state. Kò ní ìwọ gan àní ìyá yẹn ní kí oṣù tó parí, tóṣù bá ti parí báyìí òun lè send owó sí àkáǹtì 5. Kí ló dé? Ṣá ti wá sọ Yorùbá nation àti sọ ọ̀rọ̀ agitator ya ti sọ di jẹun ni. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká rí ọ̀rọ̀ ìjàngbara, ẹ má jẹ́ ká rí as opportunity tá fi máa là rárá. Àwa tí Èkìtì wà níbí, bàbá mi tẹ́ bá tí darapọ̀ mọ́ àwọn tèkìtì, ẹ tẹ nọ́mbà mi síbẹ̀ yẹn kẹ́ write mi ká add yín síbẹ̀. Mo appreciate gbogbo ẹ̀yin tèkìtì, àwọn ìyá yẹn àwọn bàbá yẹn wọ́n ti ń ṣọwọ́ kúdúrú díẹ̀ torí ojú ò gbọdọ̀ ti Èkìtì o. Ẹ dẹ̀ mọ̀ wípé Fáyẹmí ló lórí àwọn gómìnà ilẹ̀ Yorùbá, òun ló lórí wọn. So I need láti ṣe kíni? Some are building house all in the name of agitation. Àfi sùúrù. Àbí o, ibi táwọn kan ti ń build house, ibẹ̀ làwa kan ti ń náwó ta ti ń nọ́ra. Bá a ṣe pè fún wọn, èpè á jà wọ́n. Ọlẹ́ni bá hùwà èpè, ó di dandan képè jà. Ẹni tí ò bá hùwà èpè, èpè ò ní jà. Bẹ́ẹ̀ ni. If you are in Nigeria, you can go through Ìṣọ̀kan Ọmọ Oòduà TV. Ti state wo nìyẹn o, ẹ já mọ̀. So tá bá ní ká máa ṣe state by state bẹ́ẹ̀ yẹn, ẹ rí wípé ó máa fi rọ gbogbo wa lọ́rùn ni. A ti mọ̀ wípé òkè olóṣooṣù ní state tèmi iye tá fẹ́ máa dárè. A dẹ̀ máa ṣe iṣẹ́ yẹn. Tẹ́ bá tún wá fẹ́ máa dáwó yẹn máa dá sọ́dọ̀ àwọn tó lóòótọ́ o. Kó má jẹ́ pé ẹ tún máa dáwó, àlọ́lẹ̀ máa rí ní rábọ̀ o. Tá bá ń ṣe ní state by state bẹ́ẹ̀ yẹn, ẹ ti rí wípé ojú kan gbogbo nǹkan tẹ́ bá fẹ́ print, tẹ́ fẹ́ ṣe everything, ojú kan ni wọ́n ti máa ṣe. Wọ́n á wá máa pín, ó máa dé gbogbo àwọn ìgbèríko tó yẹ kó máa dé. Kò ní jẹ́ wípé state kan ni àwọn kinní yìí máa pọ̀ sí. Kò ní jẹ́ wípé state kan ló máa pọ̀ sí. Torí àparò kan ò ga jù kan lọ. Ẹ káàbọ̀ ìyá mi. Ṣé understand? Kò ní jẹ́ wípé bí kan ló máa pọ̀ sí. Ìdí nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ bá wá láti Èkìtì, ẹ̀yin tẹ́ bá wá láti Ọ̀yọ́ state, ẹ má dáwó fẹ́ anybody mọ́. Tó bá níta ló sọ bẹ́ẹ̀, Lady B ni bẹ́ẹ̀ ni. Èmi mo sọ bẹ́ẹ̀. Ẹ má dáwó fẹ́ anybody mọ́. Wá state yẹ, wá àwọn tó ń ja ìjàngbara fún state yẹ. Èmi ò ní kẹ́ má fáwọn tí wọ́n ní media làwọn tí wọ́n ń gbowó fún media. Mi ní ẹ má fún wọn ní owó o. Tẹ́ bá fẹ́ support media wọn o. Mi ní kẹ́ má fún wọn lówó o. Àwa ODTV àrò náà, ẹ bá wò sàlẹ̀ yẹn náà, àwa náà gbé àkáǹtì síbẹ̀. Tẹ́ bá fẹ́ support, ẹ support o. Àwọn náà fi ń ṣiṣẹ́ Yorùbá ni. But tá bá ní ká máa ṣe state by state bẹ́ẹ̀ yẹn, mi ò lérò wípé anybody, any platform need láti máa gba owó. A ti mọ̀ pé okay, nǹkan tá fẹ́ fowó yìí ṣe, àwọn tí wọ́n wà nílé, nǹkan tí wọ́n fẹ́ ṣe náà rí, it's still the same thing. Bàbá mi Pópó Alaye rọra. So nǹkan kan náà ṣì ni. So tá bá ń ṣe bẹ́ẹ̀, tí owó yẹn bá ń ṣù,
tó bá ṣù sójú kan ẹ rí wípé kíní printing yẹn bí printing yẹn bó bá ṣe pọ̀ sí lówó yẹn ṣe máa wálẹ̀ sí so bó bá ṣe pọ̀ sí lówó yẹn ṣe máa wálẹ̀ sí bí irú tá a bá ṣe printing yẹn tá a ṣe ní ojú kan tá a ti wá rò pé òkè ò bóyá 10,000 pieces la fẹ́ ṣe tí irú 10,000 yẹn bá jáde a ti mọ̀ wípé local government bóyá a fẹ́ sọ pé òkè o Ọ̀yọ́ local government tí o 20 ní òkè nínú 20 yẹn àwa mú 10,000 yẹn àwa pín ó yá ẹ jẹ́ ká gbé báyìí ìwọ lọ sí local government báyìí ẹ lọ pín níbí ìwọ lọ síbí tàbí tó bá dijọ́ rally àwa wáwọn tí wọ́n jẹ́ coordinator ní gbogbo local government yẹn ó yẹ kó fún wọn ó yẹ lọ máa pín ní gbogbo àgbègbè yín ṣé rí gbogbo àwọn àgbègbè tí wọ́n sì ń ṣe àti ìgbọ́ tá a bá gbé àwọn ìgbésẹ̀ yẹn ẹ rí wípé wọ́n máa gbọ́ níbẹ̀. ẹ rí wípé wọ́n ṣe kí ni wọ́n máa gbọ́ níbẹ̀. Lady B, please, your WhatsApp number. Wọ́n ti bá wa pin ẹ̀ síbẹ̀, ó wà nísàlẹ̀ 393512089717. So wọ́n ti bá wa pin ẹ̀ síbẹ̀. Àwa tá a bá fẹ́ pè wọlé. Time báyìí. Àwa tá a bá fẹ́ pè wọlé, a lè pè wọlé báyìí. A lè pè wọlé báyìí. So tá a bá ní ká ṣe ní ojú kan yẹn, ẹ rí wípé gbogbo ẹ̀ ló máa ṣe kí ni? Ó máa jọra wọn. Ó máa jọra wọn bí irú bá ṣe ti ń kó àwọn ti Èkìtì Johnson tí wọ́n ti ń support díẹ̀díẹ̀ tówó yẹn bá pọ̀ kíákíá ẹ̀rí táwọn èèyàn bá support kíákíá before you know it owó yẹn á pọ̀ ó yá ẹ lọ ṣe nǹkan báyìí ó yá ẹ̀yin ti Ọ̀yọ́ state ẹ̀yin náà ẹ gbà ẹ lọ ṣe nǹkan báyìí ó máa rọ everybody lọ́rùn kò ní máa ní gbogbo wa lára a ò ní máa sanwó sákàǹtì 10 a ní máa sanwó sákàǹtì 5 a ní máa sanwó sákàǹtì 20. So nǹkan tá need láti ṣe ń sìn nìyẹn because a ti rí wípé a lot of people ti ń lo ọ̀rọ̀ agitator yìí wọ́n ti fi ń ṣe jẹun tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Mo rántí èmi àti ẹni tá a jọ ń sọ̀rọ̀ lánàá tí mò ń sọ fẹ́ nìyẹn wípé tí a bá yẹn ní ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ẹ máa bára yín sọ̀rọ̀ ẹlòmíì nínú yín àwọn ò láìkì bọ́n ṣe ń sọ̀rọ̀ àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ need láti nǹkan kan bá tiẹ̀ ń ṣẹlẹ̀ need láti máa tapo sí àwa la need láti máa ṣe kí ni need láti máa pẹ̀tù sí ni kò ń ṣe páwa la tún need láti máa fi iná sí kó wá máa jó lọ làòlà. Mo wá utter statement kan fún bàbá mi yẹn mo ní ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ yìí òdodo ọ̀rọ̀ ni. Mo lọ́rọ̀ tẹ́ sọ yìí òdodo ọ̀rọ̀ ni. Mo ní àmọ́ ṣé mọ̀ wípé gbogbo wa oníkálukú wa ló ní ìdín business center they now turn it to tí orúkọ mi bá wà tó ju business center lọ ẹ bá mi fi síbẹ̀. Mo wá ọ̀tà statement kan fún bàbá yẹn mo wá ní bàbá mi mo ní ṣé ẹ mọ̀ wípé oníkálukú ló mọ ìdí tó fi wọnú agitation yìí o oníkálukú ló mọ ìdí tó fi wọnú ìjàngbara yìí ṣẹ́ni tó jẹ́ wípé ó ń wò wípé mo fẹ́ wọnú ìjàngbara yìí mo fẹ́ lọ make money ni tó bá débẹ̀ what do you expect that kind of person to do? Bàbá yẹn mí kanlẹ̀ mo ní òkè mo ní ṣẹ́ni tó jẹ́ wípé òun náà fẹ́ support kí wọ́n lè mọ̀ òun kóun lè dìlú mọ̀ọ́ká mo ní tó bá débẹ̀ kí lẹ rò pé irú ẹni bẹ́ẹ̀ máa ṣe. Mo ní so àwa tá a jẹ́ followers ní ká mọ̀rú àwọn tá máa tẹ̀lé. Nọ́mbà ti wà ń bẹ̀ wọ́n ti pin ní nọ́mbà síbẹ̀ àbí ṣá admin wà ń bẹ̀ náà mo ń bẹ̀ jẹ́ try láti pe admin wa. Ṣé mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ tó bá débẹ̀ kí lẹ expect kó máa ṣe? Kí lẹ expect kí ru onítàn kí ni ru onítàn máa ṣe? Mo ń bọ̀ o ẹ jẹ́ n sáré pé ẹ jẹ́ n pe admin wa. Torí àwa tá ń béèrè nọ́mbà.
nọ́mbà wọn ò lọ o. Mo ń bọ̀ ẹ fún mi ìṣẹ́jú kan. So gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, mo wá sọ fún bàbá yẹn, mo ní bàbá mi, mo ní ṣẹ́rí, ẹ̀yin náà rí wípé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ti pọ̀, kódà àti ẹ̀ lè kára wa tán mọ́, because inú wa dùn pé yes àwọn èèyàn support wa, àwọn èèyàn darapọ̀ mọ́ wa, inú wa ń dùn pé rò pọ̀. Ọ̀gá tún ti bá wa pin ẹ̀ síbẹ̀, àwa tá à ń béèrè nọ́mbà wọ́n ti bá wa pin ẹ̀ síbẹ̀, wọ́n ti bá wa pin ẹ̀ síbẹ̀, àwa tá a bá fẹ́ pè wọlé. Hello bàbá mi. Hello. Yeah, ẹ ṣe ti bá wa pin ní nọ́mbà síbẹ̀, àwọn èèyàn ń béèrè nọ́mbà. Mo ti pin ní àpótí ẹ̀kọ́ tí lórí. Mo ti pin ní ẹ̀ náà. Okay, mi cut no. Ẹ lè bá mi hàn pin ẹ̀kẹ́ tuntun fi sí síbẹ̀, cause àwọn èèyàn ń béèrè nọ́mbà wọn láwọn ò rí. Yeah, ẹ ṣeun. Okay. Ẹ ṣé sà. So gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, mo wá sọ fún bàbá yẹn, mo ní irú ẹni bẹ́ẹ̀, mo ní kí lẹ expect tí irú ẹni bẹ́ẹ̀ bá ń jáde, tí irú ẹni bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀, mo ní kí lẹ expect látọ̀dọ̀ irú ẹni bẹ́ẹ̀. Mo ní so àwa la máa ṣe kíni, la máa mọ irú àwọn tí a máa tẹ̀lé, àwa dẹ̀ sì máa ṣe kíni, a sì máa sọ tiwa. Èèyàn burú ti bà àwọn èèyàn rere jẹ́ nínú àwọn agitator. Ẹ ṣeun bàbá mi, kò kúkú sí rọ́ńbẹ̀, àmọ́ ó ní ohun tó pamọ́ lójú Ọlọ́run kedere, lójú àwọn ènìyàn kedere ni ní ojú Ọlọ́run. Ọlọ́run mẹ́ni tó ń ja ìjàngbara yìí lótìtọ́ àti lódodo. Àwa kan náà tá a jẹ́ èèyàn náà, a dẹ̀ mọ̀ àwọn tó ń jà náà lótìtọ́ àti lódodo. Ṣé understand? But gbogbo aṣọ kọ́ lèèyàn máa sá sórùn. Ìdí nìyẹn tí mo fi ní ìbá dáa kó ní kálukú di state ẹ̀ mú, mọ̀ pé o fẹ́ jà fún state ẹ̀, tó bá sọ́dà tó owó ẹ̀ tó ń dá a lè máa ṣe kíni, a lè máa fùnà. Bírú owó tó ń kó fún èèyàn 5, èèyàn 10, èèyàn 15 kóṣù tó parí, lọ sọ sínú àkáǹtì state ẹ̀, kó o wá wò ó tí wọ́n bá fi gbé state ẹ̀ lárugẹ, kó o wá wo bó ṣe fẹ́ rí, kó o wá wo bó ṣe fẹ́ rí. Wà dẹ̀ mọ̀ pé tó bá fẹ́ support àwọn media fine, ó lè support wọn. So ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká mọ̀ àwọn tá a máa fún lówó, mi ní ká má fún àwọn tó ń ṣe agitator, mi ní ká má fún wọn lówó, àmọ́ ẹ ṣe kíni, ẹ jẹ́ ká mọ̀ àwọn tá a máa support. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ o. Mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo wa pátápátá, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti support kí ni orúkọ brother wa yìí tí ó ní accident ta ni wọ́n gé ẹsẹ̀ ńgbà yẹn, mo ti gbàgbé. Mélòó la fẹ́ rántí, mo ti gbàgbé orúkọ ẹ̀. Mo ti gbàgbé orúkọ ẹ̀. Adéjùmọ̀ ni Sunday mú wọn ṣá, mo ti gbàgbé orúkọ bọ̀bọ́ yẹn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ support. Mo dẹ̀ tún fásìkò ìdúpẹ́ lọ́wọ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kọ̀ọ̀kan náà bíi 3 táwọn náà sọ̀rọ̀ lé lórí tí wọ́n fi support. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, iná ò ní tán lọ́wọ́ gbogbo yín o. Àmọ́ wọ́n ní àṣetán òun lórí yìn o. Ẹ jọ̀ọ́, second surgery tí wọ́n ṣe fún bọ̀bọ́ yìí, wọ́n ní di balance, mi mọ̀ jẹ́ ń gbé brother ìwọlé tí ó bá wà available. Àti try. Ara nǹkan tá a máa ń sọ pé ká máa ṣe fúnra wa nìyẹn, tá a bá ti ráwọn tí wọ́n wà ní, ẹ dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ agitator náà ni bọ̀bọ́ yìí ṣe tó fi ṣalábàápàdé nǹkan tí ó pàdé, tó fi di pé ó ní accident tí wọ́n fi ń gé ẹsẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ tá a bá wá gba ilẹ̀ Yorùbá lọ́la tá a tọ́jú ẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ṣé kò ní máa ṣépè fún wa tó ránìà, ṣe bá wa tá à ń pariwo síta, àwa tá à ń sọ̀rọ̀, àwa la sòun dẹ lẹ́sẹ̀ kan. Hello. Hello, my lady best. Bàbá mi, mo wà lórí ètò ní ẹrúra sà. Mo fẹ́ kẹ́ bá mi kí àwọn èèyàn nílé kẹ́dẹ̀ ṣàlàyé ibi tí ọ̀rọ̀ kí lorúkọ àbúrò yín yẹn, mo ti gbàgbé orúkọ ẹ̀. Yakubu, ẹ ṣeun, Yakubu, ẹ ṣeun.
so mo fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó rọ́ ní yiniyini kẹ́ni lè ṣe mí torí mò ń ṣàlàyé fáwọn èèyàn wa nílé pé tó ọ̀rọ̀ Yakubu ibi tó kù sí ẹjọ́ ẹ bá wa yanjú ẹ̀ ẹ bá wa ṣe kó parí wọn láṣẹ tán lórí yìn ẹ bá wa kí àwọn èèyàn wa nílé kẹ́ bá wa ṣàlàyé ibi tó kù sí kọ́ lè mọ bó tún ṣe máa ràn wá lọ́wọ́. mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Lady Best mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin Yorùbá Nation lápapọ̀ mo tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fans ti Lady Best. Bàbá mi èmi ò ní fans o àwọn ọmọ Yorùbá tàtà ni èmi ò ní fans. bẹ́ẹ̀ ni àwọn Yorùbá yẹn náà ní fans ti yìn. àwọn ọmọ Yorùbá òdodo. Ìgbò lè wà nù wọn tí wọ́n nífẹ̀ẹ́ èyí tó dẹ̀ ń gbọ́dọ̀ ni bọ́ọ̀lù ṣe máa ṣe nǹkan ẹ̀ nìyẹn gbogbo ẹ̀yin ní fans dára ní tiẹ̀ gbogbo yín pátá lẹ ní fans lẹ wá kó fans yìí fún Yorùbá Nation. Bàbá mi àwa ò ní fans o àwọn ọmọ Yorùbá tàtà tó ń wò wá. a kí gbogbo àwọn ènìyàn pé wọ́n ṣeun pẹ̀lú ìgbìyànjú pẹ̀lú takuntakun tí wọ́n jẹ́ kẹ́sẹ̀ yẹn jù bẹ́ẹ̀ lọ so ọlá èèyàn náà ni ọlá Ọlọ́run. Bẹ́ẹ̀ni. A dúpẹ́ ibi tá a bá ọ̀rọ̀ ẹ̀ dé lóòótọ́ Ọlọ́run ní máa ń mẹ́yàn sí yàn ṣùgbọ́n inú àwọn tọ́lọ́run lò lẹ́yìn tẹ̀ ń bẹ lórí ètò lẹ́ni àtàwọn tó tún bẹ níbẹ̀ nígbà yẹn tá a sọ lọ́lọ́run lò. A ti ṣe operation alákọ̀ọ́kọ́ àdìsẹ́lẹ̀ kejì alhamdulilayi ó dẹ̀ wà successful. Olúwa ṣeun. A dúpẹ́ láwọn atúntúpẹ́ lọ́wọ́ àwọn tó ń fi àdúrà mọ̀ wá lọ́wọ́ mo láwọn ìyá kan sẹ́ pé wọ́n kàn máa pè mí every blessed day ní máa ń send àdúrà sí mi wà láìtàláì. A dúpẹ́. Àwọn abiyamọ tó tọ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni wàláì àwọn àdáhùn ló ń gbà ibi táwa bọ́rọ̀ Yakubu dé nígbà tí fẹ́ discharge ẹ̀ alhamdulilayi àwa lọ bẹ̀ ní ìjẹta tí jẹrin ti bá gẹ̀ẹ́tì ẹ̀ right bíìlì tí wọ́n fún wa ń lọ bí 800,000 private discharge àtàwọn everything but lọ́jọ́ yẹn a kó 79,000 less than 70,000 a kó sílẹ̀ deposit ẹ̀ torí láti bí ìjà àwọn oníṣẹ́ wọn fún lóúnjẹ mọ́ nǹkan tó fà tí wọ́n ṣe fún lóúnjẹ mọ́ ni pé wọ́n jẹ́ ká mọ̀ pé a ti discharge ẹ̀ kò kàn tí kùn bẹ́ẹ̀ ni so wọ́n ti pọ̀ sí oúnjẹ ìkànnà àbúrò mi tó súnmọ́ bẹ́ẹ̀ tó súnmọ́ igbóbì ló lọ ń gbé oúnjẹ fún so wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ pé ó lè wà ń bẹ̀ fún ìwé ìkìbá bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ̀wé kí ẹ bá pé wọ́n á tún pè wá pé wọ́n á máa káùntì owó ẹ̀ fún gẹ́gẹ́ bá rẹ̀ ṣe sọ pé èdè 5,000 per day ni bí ẹ tó sùn tẹ́ ni so ló fà tí wọ́n ṣe stop oúnjẹ so ní ọjọ́ ta san 70,000 yẹn balance wa tó kù lọ́jọ́ yẹn lọ bíi 7,000 ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ yìí a tún ti wá rí sí gbogbo nǹkan tó kún báyìí bóyá bíi 650 ló kún tá a fẹ́ san báyìí. 650,000. bẹ́ẹ̀ ni ẹ bá ń pè mo bá ń sọ̀rọ̀ bíi 800 ní mo pè tẹ́lẹ̀ ó tún wá ti wá já kún báyìí. mo ráwọn receipt ẹ tún send sí mi. bẹ́ẹ̀ ni tó ẹ̀yin èèyàn wa nílé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o à ń sọ̀rọ̀ lórí 650,000 àbí tí mi ò bá ṣe mistake. bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ a kí gbogbo yín a dúpẹ́ gan torí gbogbo alámọ̀ wípé àsìkò yìí ó hard o pẹ̀lú ọ̀rọ̀ COVID-19 tó wà ń ta a lot of people ti lose job wọn so a kí gbogbo wa pé ẹ ṣeun ẹ kó ànáwọ́ sí ibi tẹ́ ti ń mówó yẹn kò ní tán bẹ́ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ support Yakubu afẹ́ kó discharge ẹ̀ ní ọ̀sẹ̀ yìí ẹ jọ̀ọ́ iyekíye tó bá ká mọ́ yín lọ́wọ́ kò sí iye tó kéré o ẹ̀yin èèyàn mi nílé ìbàjẹ́ 10 ìbàjẹ́ 5 ìbàjẹ́ 20 50 ní 100 ní. kódà a rí oní 1,000 ìfẹ́ dẹ̀ ni bẹ́ẹ̀ ni tó fi 1,000 lẹ́yìn tó bá ní a ṣe jù bẹ́ẹ̀ lọ exactly tíra ẹni yẹn bá ní a ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ jọ̀ọ́ iyekíye tó bá ká mọ́ yín lọ́wọ́ ẹ jẹ́ ká fi ran Rashidi lọ́wọ́ o lótìítọ́ a ti mọ̀ pé Yakubu lótìítọ́ a ti mọ̀ wípé ó ti lùzù ẹ̀sìn ó ti lùzù lára ní ara ẹ̀yà ara ẹ̀ lótìítọ́ a mọ̀ wípé ó ti lùzù kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe sí àmọ́ nǹkan tá a lè ṣe fún òun ni wípé ká ràn wọ́n lọ́wọ́ kó tiẹ̀ kúrò ní hospital báwo lára ẹ̀ ń sìn. bẹ́ẹ̀ bá ṣe dé tí ẹ bá lùsì gbogbo ẹsẹ̀ tó dẹ̀ kó bẹ́ẹ̀ ní ọ̀hún a máa dúpẹ́ ni. bẹ́ẹ̀ ni wàláì tàláì tí ẹ bá dé bẹ́ẹ̀ o a dúpẹ́ ni pé ṣóun dákun bẹ́ẹ̀ láyé a máa dúpẹ́ ni. Olúwa ṣeun báwo lára ẹ̀ báyìí báwo lára ẹ̀ ń sìn. ó ti ń fẹ́ kódà ó ti ń lo wíṣẹ̀ báyìí.
orí wíṣọ ló wà a máa need láti ra tó fi máa rìn. tó ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yẹn ẹ̀yin èèyàn wa nílé, kò sí iye tó kéré kò sí iye tó tóbi, ẹ jọ̀ọ́ ẹ bá wa ran Yakubu lọ́wọ́, ẹ bá wa ran Yakubu lọ́wọ́, ẹ jọ̀ọ́ iṣẹ́ Oòduà ló lọ ṣe. Àdúrà tá máa ń gbà náà ni pé Ọlọ́run má jẹ́ ká rìn lọ́jọ́ tí ebi ń pa ọ̀nà, kò wá ní dá pẹ̀lú ọmọ tó ń ṣiṣẹ́ takuntakun yìí tó jẹ́ pé ọ̀rọ̀ pé a fẹ́ gba Yorùbá tó ń ja ìjàngbara yìí ibẹ̀ ló ti ṣalábàápàdé ohun tó ṣẹlẹ̀ sí yìí. Ẹ jẹ́ ká show love, a mọ̀ pé a ti ṣe, ẹ jọ̀ọ́ ní àṣetán òun lórí yìí. Mo rọ gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, àtẹ̀yin tí mo jù lọ àtẹ̀yin tí mi ò tó, gbogbo yín pátápátá ni mo bẹ̀, gbogbo yín pátápátá ni mo rọ̀, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká support Rashidi níbi tó kù sí yìí, ẹ jẹ́ ká ràn lọ́wọ́. Please, what happened to him ma? Àwọn èèyàn béèrè question, ó dà báwọn ìyá wa yìí ṣe darapọ̀ mọ́ wa ni. A máa ṣàlàyé fún wa kó lè yé wa torí pa need support yín. Ẹ kàn bá mi ṣe ní summary, ẹ bá mi ṣe ló ní ṣókí, ẹ bá ṣàlàyé fáwọn èèyàn. Ó dáa. Bó ṣe ṣẹlẹ̀ ni pé ní bí ọ̀sẹ̀ bí mẹ́ta sẹ́yìn ló ti ní bí ọ̀sẹ̀ mẹ́ta báyìí, ìkan náà àwọn táwọn máa ń lò fún rally ká àwọn tó dé máa ń bá wa coverage, a ní kó lọ gba flyer wa ní ṣókí, ó dẹ̀ ní accident. Bàtà dé igbóbi wàhálà pọ̀ lọ́tùn wàhálà pọ̀ ní òsì, pẹ̀lú gbìyànjú àwọn agitators wa ṣe program ní online, wọ́n fún wa ní 2.something million ní bills tán fún wa. Wọ́n ti ṣe operation bí ẹ̀ẹ̀mejì fún báyìí, but wọ́n padà gé nínú ẹsẹ̀ yẹn, but wọ́n gé tán, alhamdulillah. So pẹ̀lú gbìyànjú àwọn agitators wa, wọ́n gẹ́gẹ́ bí Lady Best ṣe lọ́wọ́ yìí ni wọ́n ṣe ṣe làwọn ọ̀pọ̀lọpọ̀ ṣe àdẹ̀tí gádà ọ̀pọ̀lọpọ̀ owó kalẹ̀ tàbí sọ àwọn bíìsì kọ̀ọ̀kan ní ọ̀hún. Níbi táwa bá dé bẹ́ẹ̀ ni káàdì ṣáàjì ẹ̀ torí wọ́n ti stop ohun láti máa fi lóúnjẹ láti bí ìjẹni báyìí, wọ́n láti jẹ̀rin lẹ́yìn àìjẹ́rin láti di ṣáàjì ẹ̀, so wọ́n ti stop láti máa fi jẹ. Wọ́n wá sọ pé tó bá tún lo ọ̀sẹ̀ kan tó àwọn á tún máa reach lọ padà 5,000 tẹ̀lé per day. So owó ta nílẹ̀ tá a fẹ́ san báyìí fún the ṣáàjì ẹ̀ jẹ́ 650,000, tá a fẹ́ san báyìí ó jẹ́ 650,000 fẹ́ san báyìí. So àwọn ọmọ Yorùbá nation iṣẹ́ wa náà ni ó lọ adẹ̀kọ́ àyìnyín fún ilé ìtẹ́ ti ṣe, ṣùgbọ́n Yorùbá sọ pé ókun ni ìbọn ẹ̀yìn tẹ́ ṣe náà la máa wá bá tí ò bá ti yanjú. Tá a bá wá bá yín kó má di pé àṣebẹ́yà ara ọmọ yẹn ti yá ni wọ́n kàn lè padà sọ fún wa ló fà tá a tún padà wá bá ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa. Ẹ dákun bá àwọn ní ọwọ́ ohun wa láti ṣàjẹ̀ ní Friday, ó wá pẹ́jù Saudi, ó dà abẹ́lẹ́ kó ti di Saudi, ó pẹ́jù Friday ká ṣàjẹ̀. A ní ìdìrànlọ́wọ́ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa, ẹ dákun. tó òun lẹ ti gbọ́ yẹn o, gbogbo ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa tí ẹ ń béèrè pé kí ló ṣẹlẹ̀ sí òun ni wọ́n ti ṣàlàyé fún wa yẹn. Ẹ ṣeun bàbá mi tán correct mi yẹn, ẹ kúkú ní bínú ni Yakubu not Rashidi, ẹ ṣeun Yakubu. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká support Yakubu Adéjùmọ̀bí, àmọ̀pá ti try, ẹ wò tó bá ṣe ṣe mo lè kúnlẹ̀ fún gbogbo wa torí kò easy o, àsìkò táwa yìí kò rọrùn o. Kò rọrùn ká tó lè rí 2.something, kò rọrùn. Ẹ jọ̀ọ́ mo rọ gbogbo wa, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká support bàbá mi Samuel Fápòmùdà. Mo rí nọ́mbà tẹ́ nǹkan síbẹ̀, nọ́mbà tẹ́ nǹkan yẹn ò yé mi, ẹ bá wa ṣe àlàyé kí nọ́mbà yẹn kó lè yé wa. So ẹ jọ̀ọ́ ẹ ṣeun, ẹ jẹ́ n release yín bàbá mi, ẹ jẹ́ n release yín. Àkáǹtì ẹ ti wà lọ́wọ́ yín àbí? Àkáǹtì wà lọ́wọ́ wa, so àwọn tó bá ní ìdẹ mo tiẹ̀ máa pé admin sí nǹkan bá mi pin àkáǹtì yẹn síbẹ̀ fáwọn tí wọ́n bá fẹ́ assist. Ẹ jẹ́ n fi yín sílẹ̀ kẹ́ máa lọ ti yín, ẹ ṣeun. Ẹ jẹ́ n pé admin kí wọ́n bá mi pin ní àkáǹtì wọn yẹn síbẹ̀, yẹn sáré forward ẹ̀ sí admin kan bá mi pin ẹ̀ síbẹ̀. So ẹ jọ̀ọ́ àwa tá a bá fẹ́ support Rashidi, ẹ jẹ́ ká feel free láti support any amount. Àṣàkọ́ o, kò sí iye tó kéré bẹ́ẹ̀ kò sì sí iye tó pọ̀ jù, iyekíye tí Ọlọ́run bá fi sí yín lọ́wọ́ ẹ jẹ́ ká fi support Yakubu. Mo tún fẹ́ ní Rashidi ṣé mo mọ anybody tó ń jẹ́ Rashidi tí Rashidi dẹ̀ ń bọ́ sí mi lẹ́nu ẹ jẹ́ ká fi support Yakubu. Ẹ jọ̀ọ́ ẹ̀yin náà gbọ́ iye tí wọ́n ló kù 650,000 ló kù Mr. Yakubu Adéjùmọ̀bí. So 650,000 ló kù
so ẹ jọ̀ọ́ iyekíye tí a bá ní láti lè fi support ẹ jẹ́ ká fi support Rashidi Yakubu mo bọ̀ ẹ jẹ́ send number yẹn fún admin kó bá mi pin ẹ̀ síbẹ̀ fún àwọn èèyàn. So ẹ jẹ́ bá wa ran Yakubu lọ́wọ́ o, ẹ bá wa ran Yakubu lọ́wọ́, any amount tẹ́ bá ní ẹ bá wa fi ran Yakubu lọ́wọ́. A mọ̀ pé ibi tí à ń náwó sí lórí ọ̀rọ̀ jàǹgbara yìí ó pọ̀. Hello bàbá mi, ẹ jọ̀ọ́ mo send account number kan sí yín bẹ̀ yẹn, jẹ́ bá mi pin ẹ̀ síbẹ̀. Alright, ẹ ṣé sà. So mo ti sọ fún admin wa kí wọ́n bá wa pin ní àkáǹtì Yakubu síbẹ̀, kí wọ́n bá wa pin ẹ̀ síbẹ̀. So ẹ jọ̀ọ́ iyekíye wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nì kejì rẹ̀ rántí rẹ̀. Ẹ jẹ́ ká rántí Yakubu o, ẹ jẹ́ ká rántí Yakubu ẹ jọ̀ọ́. Ẹ̀yin náà rí wípé bó tilẹ̀ jẹ́ wípé ẹsẹ̀ kan ti lọ lára ẹsẹ̀ yẹn, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò mú ẹ̀mí ẹ̀ lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò mú ẹ̀mí ẹ̀ lọ. Please let's support ourselves, no amount. Bẹ́ẹ̀ ni o, ẹ ṣeun bàbá mi, kò sí iye tí ó kéré o, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ran Yakubu lọ́wọ́, any amount tí a bá ní. Any amount tí a bá ní ẹ jẹ́ ká fi support Yakubu. Elédùmarè á fún wa ṣe o. Ẹ ṣeun bàbá mi, kò ní bàjẹ́ fún yín. So account number yẹn ni wọ́n ti bá wa pin síbẹ̀. Account number yẹn ni wọ́n ti bá wa pin síbẹ̀ yẹn. So ẹ jẹ́ ká gbìyànjú láti support pẹ̀lú any amount. Kò sí iye tí ẹ send, any amount ẹ bá send sí account yẹn tí wọ́n bá ti rí, wọ́n á fi receipt ránṣẹ́ sí wa. Tó bá ti send owó sí wọn, gbogbo receipt yẹn ló máa send sí wa. A jọ ń ṣe account yẹn ni. So ẹ má jẹ́ ká rò pé bóyá wọ́n fẹ́ ná owó wa. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́ o. Tí ká tó máa lọ mo fẹ́ fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé ni lóko ni lẹ́yìn odi ni ní gbogbo ibikíbi tí a ti ń gbọ́ wa, ní gbogbo ibi tá a ti ń wò wá. Mo fẹ́ fi àsìkò yìí sọ fún wa wípé ẹ jọ̀ọ́ ibi tá à ń lọ yẹn òun gangan ni kẹ́ ẹ jẹ́ ká ṣe kíni, òun ni kẹ́ ẹ jẹ́ ká gbájúmọ́. Ẹ má jẹ́ ká dìré kúrò lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Ẹ má jẹ́ àdìré. Ibi tá à ń lọ yẹn ni kẹ́ ẹ jẹ́ ká focus. Ẹ jọ̀ọ́ tá bá ti ń rí wípé bóyá ìjà ń wà torí a lè ṣe ká má máa rí àwọn nǹkan bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa ṣìṣe wípé bóyá àti ẹ̀gbọ́n nǹkan kan nípa ẹ̀. Ẹ rí wípé tí ọ̀rọ̀ ìjà bí kò ṣe ìjà bá ti ṣẹlẹ̀, ẹ lè rí wa lórí ìkànnì ODTV yìí pé ká wá máa sọ̀rọ̀ pé ìwọ ló jẹ̀bi, ìwọ ló láre, ìwọ ló ṣe kinní kan. No, ìyẹn kọ́ la need. Wọ́n ní ọ̀bẹ gánmọ lọ́wọ́, ọmọ sọ̀bẹ̀nù. Ìfọ̀bẹ ti ṣe ohun tó ní ṣe. Nǹkan tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀. A wá need láti máa dẹ́nìkan lẹ́bi àbí láti máa dẹ́nìkan láre. Ọ̀rọ̀ ìrẹ́pọ̀, ọ̀rọ̀ ìfẹ́, bí ìfẹ́ ṣe máa jọ láàrin wọn ló yẹ ká máa sọ. Ẹ má máa jẹ́ ká máa dìré àbí ká wá máa mú petrol ká wá máa dà sí. No, torí tá bá ní ká máa ṣe ogun àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn á máa mú ìfàsẹ́yìn bá wa. A máa mú ìfàsẹ́yìn bá wa. Lára àwọn tí mo ṣì ń confuse, tí mo ṣì ń bá sọ̀rọ̀ pé ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa. Ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa. Ẹ darapọ̀ mọ́ wa tá ń ṣe Yorùbá nation. Ẹ̀kọ́ òkọ́léwé ló kọlà sẹ́kọ̀ọ́ kì í ṣe Nàìjíríà. Tẹ́yin náà dẹ̀ mọ̀, àmọ́ nítorí ìjẹkújẹ tẹ́ ń jẹ. Nítorí ìjẹkújẹ tẹ́ ń jẹ, ẹ ò fẹ́ support torí ẹ̀dẹ̀ mọ̀ títọ́. Irú àwọn ẹni bẹ́ẹ̀ tí ìjà bá wá ń ṣẹlẹ̀ láàrin ara wa, ṣé mọrú èsì tó máa fọ̀ fún wa ṣá? Ṣé mọrú àwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ ṣá? Wọ́n á máa ní ṣáwọn tí wọ́n fẹ́ gba Yorùbá nation náà rè. Ṣé bí wọ́n ṣe fẹ́ gba Yorùbá nation rèé? Ẹ jẹ́ ká máa wo gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ká máa mọ ohun tá a máa ṣe tó bá jẹ́ pé lótìítọ́ àti lódodo
tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ni Ọlọ́run pè ẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ láti wí pé kó wá gba àwọn kan là lóko ẹrú, a need láti máa tapo sí bọ́rọ̀ yẹn ṣe máa die down, bá ṣe máa settle ẹ̀ tí ṣọ̀kan fi máa wà, tífẹ́ fi máa wà, òun ló yẹ ká máa sọ. Ọlọ́run ẹlẹ́dàá dẹ̀ túbọ̀ máa fún gbogbo wa lọ́gbọ́n àti òye o, a ní ṣì sọ o, lágbára lọ́wọ́ Ọlọ́run a ní ṣì sọ o. Ilẹ̀ Yorùbá tí gbogbo wa dẹ̀ jọ ń lé yìí, gbogbo wa lájọ máa débẹ̀ lágbára Elédùmarè. Ẹ jẹ́ ká focus, ẹ jọ̀ọ́. Ibi tá à ń lọ yẹn, ibi tá à ń lọ yẹn ò jìnnà o, àmọ́ àwọn ibi tá a ní láti yà sí ibẹ̀ ló pọ̀. Ibi tá à ń lọ ò jìnnà rárá. Yorùbá nation láti ń wò lọ́ọ̀kan wa yìí, kò jìnnà, kò jìnnà rárá, àmọ́ àwọn ibi tá a ní láti yà sí òun ló pọ̀. Ẹ má wá jẹ́ ká wá lọ yà síbi tí ò yẹ ká yà sí, ká má bàa fi ìrìn 20 ọjọ́, ká má bàa wá rìn lógún ọdún o. Ẹ jọ̀ọ́, mo rọ gbogbo wa, mo bẹ̀ wá, gbogbo àwa tá à ń ja ìjàngbara yìí, àtàwa sọ̀rọ̀sọ̀rọ̀, àtàwa tá à ṣe sọ̀rọ̀sọ̀rọ̀, àtàwa tá à ṣiṣẹ́ takuntakun lábẹ́lé tá à lè gbójú síta, gbogbo wa pátápátá, ẹ jọ̀ọ́, mo rọ gbogbo wa, ẹ jẹ́ ká fi ìfẹ́ lò, ẹ jẹ́ ká máa ṣe òtítọ́, ká dẹ̀ máa ṣe òdodo. Yorùbá nation now, agitators are now like PDP and APC. Ọlọ́run akúkú ṣàánú wa ni. Ọ̀rọ̀ tútù náà látúbọ̀ máa sọ fúnra wa, nítorí wípé kí ni ọ̀rọ̀ ìjàngbara yìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, ó nídìí táwọn kan fi darapọ̀ mọ́ wa, ó ní nǹkan tó gbé àwọn kan wọ̀, so a lè ṣàìmá rí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Àmọ́ wa tá a bá ti wá rí bẹ́ẹ̀ yẹn, ló yẹ ká wá máa ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan tá a mọ̀ pé ó yẹ ká ṣe. Ìdí tí mo ṣe ní kí gbogbo wa ká máa ṣe kí ni, ká má máa dìré nìyẹn. Pàápàá jùlọ, mi mọ báwọn kan ṣe ń sọ, àwọn followers, àwọn fans, èmi ò ń pè yín bẹ́ẹ̀, nítorí pé mo mọ̀ pé ọmọ Yorùbá àtàtà jọ ni gbogbo wa. Pàápàá jùlọ gbogbo àwa ọmọ Yorùbá àtàtà tá a jọ ń ja ìjàngbara yìí. Sórí ìwọ tó ń wo program, ìwọ tó ń share, ìwọ tó ń like, ìwọ tó ń love, ara ìjàngbara nìwọ náà wà lára àwa tá ń ja ìjàngbara yìí o. Ìdí nìyẹn tí mo ṣe máa ń ní gbogbo àwọn ọmọ Yorùbá àtàtà tá a jọ ń ja ìjàngbara yìí, ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká máa ṣe kí ni, ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lú inú kan, inú mímọ́, òtítọ́ inú, pẹ̀lú ìfẹ́, òun ló lè gbé wa débi tá à ń lọ o. A ò ní rí jù báyìí lọ lénìí, ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ ká gbàgbé lórí ọ̀rọ̀ Yakubu, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká support ẹ o. Ẹ jẹ́ ká ran Yakubu lọ́wọ́, ẹ jọ̀ọ́, gbogbo àwa tá a bá fẹ́ ràn lọ́wọ́, kò sí iye tó kéré, kò sí iye tó tóbi, ẹ jẹ́ ká ran Yakubu lọ́wọ́. Ẹ má bínú wípé mi ò ní lè dúró mọ́, bóyá àwa tá a bá fẹ́ pè wọlé, mo sọ mo ní mi ò ní pẹ́ lórí ètò tẹ̀ní, kó lè dáná làǹbáká, kọ́lọ́run Elédùmarè kó ṣàánú fún wa. Kọ́lọ́run túbọ̀ máa fún wa ní okun àtagbára, kó má sú wa, kó má rẹ̀ wá. So gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ àwọn state by state, tẹ́ ẹ mọ̀ wípé tó àwọn state rẹ ni mo fẹ́ bá lọ, àwọn state yìí lèmi wà, àwọn state yìí ni mo fẹ́ support, gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ kàn sí wa. Ẹ bá ti kàn sí wa, a máa fi yín sí àwọn ibi tó yẹ kẹ́ ẹ wà, tẹ́yin náà dẹ̀ máa ṣe ẹ̀tọ́ yín gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ yẹn. Kò ní jẹ́ wípé ẹ̀ ń fún èlé lówó, ẹ̀ ń fún tọ̀hún lówó, ẹ̀ ń fún tàmẹ̀dù lówó, ẹ̀ ń fún lágbájá lówó. Odùduwà á gbé gbogbo wa o, kò ní gbé ọ̀dàlẹ̀ o, a ò dẹ̀ ní ṣe lásán o. Elédùmarè á fún gbogbo wa ṣe o, lágbára lọ́wọ́ Ọlọ́run. A ò ní ja ogun bógun lọ o. Tá bá wá gba ilẹ̀ Yorùbá tán, àtèmi àti yín tá jọ ń dẹ̀já lótìtọ́ àti lódodo, a ò ní fi ẹnikẹ́ni wa ṣàwátì o. Gbogbo ẹnikẹ́ni, ènìyàn kénìyàn, yálà ọkùnrin ni, obìnrin ni, ọmọdé ni, àgbàlagbà ni, èyí tó wá ní a ò ní gba orílẹ̀-èdè Yorùbá lójú òun, ó di dandan ẹ̀yìn rẹ̀ náà láti gbà. Ẹ̀yìn rẹ̀ láti gbà. Where is the account? Ẹ wo ìsàlẹ̀, ẹ wo ìsàlẹ̀, wọ́n ti bá wa pin ní àkáǹtì sí ìsàlẹ̀. Hello, wọ́n ti bá wa pin àkáǹtì ìsàlẹ̀. Àkáǹtì yẹn wà níbẹ̀, any amount ẹ bá wa pin ni. Hello bàbá mi, ẹ bá mi ṣe ní ṣókí torí mo ti fẹ́ parí ètò ní o, ẹ ra sà. Ẹ ṣeun sà, ẹ ṣeun. Gbogbo ẹ̀yin tí gbogbo àwọn ará ẹ̀yin èèyàn wa lágbára Ọlọ́run, ẹ jẹ́ ká ran Mr.
Yakubu lọ́wọ́ Ọlọ́run àbò ògbó aláṣẹ àwa tá ti bú àwa tá ti ràn lọ́wọ́ náà lágbára Ọlọ́run àní fi irú ẹ̀ gbá o ẹ máa bẹ́tò lánìí kan kéńkéńté ni. ẹ ṣeun bàbá mi ẹ ṣeun gan ẹ má bínú gbogbo àwa tí a fẹ́ pè tá à ní lè pè wọlé ẹ má bínú mi ní àkókò púpọ̀ nínú kò sáàyè òun náà láti máa ń fi àyè sílẹ̀ òun náà la ṣe rò pé nínú kò sáyè yìí jẹ́ ń fi bí wákàtí bíi mélòó sílẹ̀ ká tún fi jáde síta ká tún fi wá gbára wa níyànjú ẹ rí pé gbogbo ọ̀rọ̀ tá a sọ lẹ́ni yìí àwọn ọ̀rọ̀ tí ó máa ṣe wá láǹfààní lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tá a fẹ́ gbà yìí òun ni so ẹ má jẹ́ ká ṣe kíni gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ máa bá wa pín ẹ máa bá wa share káwọn kan náà lè tún máa rí káwọn náà lè jẹ àǹfààní nínú àwọn ọ̀rọ̀ tí à ń sọ Elédùmarè á mú gbogbo wa délé o àṣeyè la máa ṣe o lágbára Ọlọ́run àníjagun bógun lọ o àjàyè la máa jà ẹ ṣeun o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ń gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá láyọ̀ la tún máa fi pàdé o èmi ọmọ yín náà ní o èmi ọmọ Yorùbá àtàtà orúkọ mi ò yí padà èmi tẹ́ ẹ ti mọ̀ náà ní Lady Best lórúkọ tèmi àwa la máa wá ẹ̀yin la máa dé bá láṣẹ Elédùmarè a ò ní fẹ́nikẹ́ni wa ṣàwátì o a ò ní dúró ìṣẹ́jú kan fún ẹnì kọ̀ọ̀kan nínú wa mo rí yín náà ó di ìgbà kan náà ìpàdé wa bí oyin o ó tún di ọ̀la kẹ́ ẹ pàdé wa lórí ètò Ojútólé Ojútóko lọ́la ní dédé aago 8 ilẹ̀ Oòduà ire o ẹ ṣeun. Nation. Ìṣọ̀kan